Kí ló tó máa fẹ́ ṣe? Mo bọ̀. Kò tí mi ṣe ń lo fóònù bàbá yín nìyẹn. Náà ló mọ irú fóònù tí ò ní ìtumọ̀ yìí. Ẹ káàbọ̀. Tẹ́ bá tún darapọ̀ mọ́ wa ìjọ ẹ bá wa máa pín. Ẹ káàbọ̀. Eriwo ya, ayagbo àyàtọ̀ eriwo ya. Ẹ káàbọ̀. Bẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ má gbàgbé láti máa pín yẹn. Ṣé àbá mi tilẹ̀kùn? Àfọmọ́ yóò lè fà ó. Ẹ káàbọ̀. Tẹ́ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ má gbàgbé láti máa bá mi pín. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi. Ẹ jẹ́ bá mi máa pín nínú pẹ́ bẹ̀rẹ̀ ètò báyìí. Ire gbogbo dáǹgbà ẹ̀lú jù ló wà. Àfọmọ́ yóò lè fà. Ẹ káàbọ̀. Tí kì í ṣe kórìn. Bàbá mi Ọlátúnjí ẹ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Tí kì í ṣe kórìn máa rí máa kọ́ o. Kò lè bá wa kọ́.
ẹ káàbọ̀. ẹ ṣeun àṣẹ bàbá mi Adéwálé mo kí yín o, bàbá Àlàní ọlá ògún mo kí yín. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa, ìtẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde lọ sípò ẹ̀tọ́ rẹ. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni àwa ni ìmọ́lẹ̀ àti ògo gbogbo adúláwọ̀ pátápátá. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òòṣàtọ́lá Bímbọ́lá ò ní atọ́kùn ètò yín. Bí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín, ẹ bá mi sọ fún Alára pé mo ti wà níbí ní digbí, ẹ bá mi sọ fún Ajérò, ẹ bá mi sọ fún Ọ̀ràngúnléèlà pé mi ọmọ yín kékeré inú ilé yín pé mo ti wà níbí ní digbí. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi máa pín. Ẹ jọ̀ọ́ mo kí yín ẹ káàbọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ká tó wọnú agbami ètò lọ, àṣẹ bàbá mi Ọlátúnjí, ẹ mọ̀ wípé a máa júbà ní mo júbà Olódùmarè ìbà rẹ o, kábíyèsí rẹ Olódùmarè, torí wọ́n lọ bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé pátápátá. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi tó Olódùmarè síwájú bá irọ́ lásán pátá gbà ni wọ́n fẹ́ pa. Ìbà rẹ Olódùmarè, mo fẹ́ máa wọnú agbami ètò lọ, jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe. Mo júbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé, mo júbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ kóòtù òjìrè, gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúgbọ̀nà, gbogbo ẹ̀yin adáṣọ má mú ró pátápátá ìbà yín ni mo ṣe. Jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní òun mọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. Mo júbà gbogbo òrìṣà tí à ń péjúbọ ní gbogbo àgbà ńlá ayé pátápátá, gbogbo òrìṣà tí à ń péjúbọ ní gbogbo ilẹ̀ kóòtù òjìrè, ìbà ni mo ṣe. Ìbà mo júbà ọ̀rọ̀ inú igi, ọ̀rọ̀ ilé Ifẹ̀, ọ̀rọ̀ inú afẹ́fẹ́, ọ̀rọ̀ inú omi, ọ̀rọ̀ inú ilẹ̀ pátápátá ìbà ni mo ṣe. Jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, nítorí pé kí ni àdáṣe ní òun mọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. Ìbà ọlọ́kùnrin, ìbà olóbìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, oyún inú àṣẹ ẹ̀dí, gbogbo yín pátápátá ìbà yín ni mo ṣe. Mo júbà ọkọ́ tí a fi kọ́kọ́ ro ilẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè. Ìbà àdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní gbogbo ilẹ̀kílẹ̀ ní gbogbo ilẹ̀ kóòtù òjìrè. Ọ̀wọ̀ tí a fi kọ́kọ́ túnlẹ̀ ṣe tó mọ́ tèkétèké pátápátá ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè, ìbà ni mo ṣe. Jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe. Mo júbà ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó èyí tó doríkodò tí ò ṣomi. Mo júbà ìyámọ̀pó tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣoje, gbogbo lákìrìbọ̀tò aláìlójú awẹ́ pátápátá ìbà yín ni mo ṣe. Gbogbo ẹ̀yin ṣokóṣòkòbò pátápátá báyìí ìbà yín ni mo ṣe. Jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní òun mọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. Mo júbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́, ẹ̀yin ìyá mi alágogo idẹ, ọ̀rọ̀ tó ń gbénú lédì fún yùmùyùmù, Ajíbọ́lá ọmọ Ẹdàn. Mo júbà ẹ jẹ́ kójú mi sọ, kójú mi ṣe, torí wípé kí ni àdáṣe ní òun mọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. Mo júbà ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọjà, olójú arẹmọ, ẹlẹ́sẹ̀ arẹmọ, alápá arẹmọ, gbogbo ara kìkì arẹmọ nìyá. Ẹ má gbàgbé ẹ̀yin lẹ sọ mí di asín, ẹ pé kí n má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó, ẹ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n má di ọ̀gá, ẹ ní kí n má bàa dẹran àṣìṣe lọ́bẹ̀. ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé tí wọ́n bá ti ń má kékeré tí ò bá ti jọ kọ̀ǹkọ̀ báyìí wọ́n máa ń gbé jùlẹ̀ ní pé àgbéjùlẹ̀ báyìí ló ń gbégi eléra. Gbogbo yín tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ìbà yín ni mo ṣe. ẹ̀yin tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe tán, mo tún júbà yín, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, torí wípé kí ni àdáṣe ní òun mọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òòṣàtọ́lá Bímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ohun àkọ́kọ́ tẹ́ ò kọ́kọ́ máa ṣe náà ni pé kí ẹ bá wa máa pín. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi.
mo fẹ́ bá ẹ̀yin ìyá wa àti bàbá wa sọ̀rọ̀ ní ìlú Abẹ́òkúta. A máa sùn sọ náà ni, mo ti sọ nǹkan tó jọ báyìí rí, ṣùgbọ́n mo tún rí fọ́nrán, òun ló jẹ́ kí n sọ pé màá tún wá tún sọ. Ẹ jẹ́ kí a máa àwa ọmọ kóòtù òjíire òde ìwòyí tá a wà láyé lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ jẹ́ ká máa béèrè ìbéèrè tí ó yẹ lásìkò tí ó yẹ. Torí àìbéèrè ìbéèrè àwọn bàbá wa, òun ló fà á tí ẹ̀sìn tó fi wọnú ìgbésí ayé wa, tó fi rí ààyè báyé wa jẹ́ débi tó bàjẹ́ dé yìí. Bàbá mi Wálé, mo kí yín, ẹ káàbọ̀. Ìyá mi Adékúnlé, mo kí yín. Ẹ̀yin tí ẹ bá wá láti Abẹ́òkúta, mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ó ní arákùnrin kan, ó wà lórí TikTok náà, òun náà ara nǹkan tí ò fi jẹ́ kí n máa gbé ètò arákùnrin yẹn mọ́ nìyẹn, pé mi ò lè gbérú eléyìí sí orí ìkànnì mi, kí àwọn èèyàn tí wọn ò lè dánú rò, tí wọ́n bá gbọ́, wọn ò ní lè dánú rò, wọ́n máa, ẹlòmíì tó bá ti gbọ́rọ̀ báyìí ó máa gbé mì, ó dẹ̀ máa tún máa bá wọn máa tàn kálẹ̀ kiri ni. Ṣé rí ẹni tí ó bá borí lójú ogun, òun ló máa ń pa ìtàn. Ẹni tó bá borí lójú ogun, òun ló máa pa tàn yẹn lọ. A tún wá fi sí ọwọ́ àrọ́mọdọ́mọ, a fi sẹ́nu àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n borí wọn yẹn, pé ó yá ẹ máa wí bẹ́ẹ̀ lọ. Òun ló ṣẹlẹ̀ sí àwọn bàbá wa. Ìyá mi Tèmítọ́pẹ́ Adébáyọ̀, ẹ bá mi máa tẹ láìkì tẹ́ bá ti ń wọlé. Mo fẹ́ fi fọ́nrán yìí, mo fẹ́ fi hàn ọ̀pọ̀lọpọ̀ wa. Wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sólú mọ́. Wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sí Ẹ̀gbá. Òun ló kó Ẹ̀gbá ní Abẹ́òkúta. Ó jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn. Bí ẹ̀yàn gba Christianity wọ ìlú Ẹ̀gbá, ìlú Abẹ́òkúta, Ṣódẹkẹ́ ni. Ṣé rí nínú ayé yìí tá a wà yìí, àwọn òpìtàn bó ṣe jẹ́ ọ̀kan gbòógì ní orí ilẹ̀, ní gbogbo ilẹ̀kílẹ̀, àwọn òpìtàn bó ṣe jẹ́ ọ̀kan gbòógì náà ló ṣe jẹ́ wípé ó yẹ kí èèyàn máa ṣọ́ra fún àwọn òpìtàn, pàápàá àwọn òpìtàn ìlú tó bá jẹ́ wípé wọ́n ti la ogun kọjá rí, tí wọ́n dẹ̀ ti mú wọn balẹ̀, bí irú ìran tiwa yìí, táwọn baba ńlá wa, ilẹ̀ wa àti la ogun kọjá rí, wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi dè wá mọ́lẹ̀, wọ́n ti fi gbogbo nǹkan dọ́lá. Wọ́n sọ pé Nàìjíríà gbòmìnira, kò sómìnira kankan ń bẹ̀, ìnira òun ló bá dé. Nínú ìtàn Ṣódẹkẹ́, gẹ́gẹ́ bí ìtàn bàbá sọ. Bàbá tó ń sọ̀rọ̀ yìí, orúkọ wọn ni Moruf Ṣódẹkẹ́ Olóyèdé. Ìdílé Ṣódẹkẹ́ ni wọ́n ti wá. Ṣó ti yé yín? Àrọ́mọdọ́mọ Ṣódẹkẹ́ ni wọ́n. Wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sólú mọ́. Wọ́n ní tí ò bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sí Ẹ̀gbá. Òun ló kó Ẹ̀gbá ní Abẹ́òkúta. Ó jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn. Bí ẹ̀yàn gba Christianity wọ ìlú Ẹ̀gbá, ìlú Abẹ́òkúta, Ṣódẹkẹ́ ni. Nínú ìtàn Ṣódẹkẹ́, gẹ́gẹ́ bí ìtàn bàbá sọ, wọ́n ní Ṣódẹkẹ́ jagunjagun ni, ọkùnrin tó ní ọgbọ́n, tó tún ní òye, ó tún ní ìfẹ́ wàpà. Ó jẹ́ olórí àwọn ọ̀dọ́, torí oyè tó jẹ ní Sẹ́ríkì, olórí ọ̀dọ́. Oyè yẹn ló gbé dé Ìbàdàn nígbà tí ogun ṣí wọn ní orílẹ̀ Ẹ̀gbá, nínú igbó Ẹ̀gbá tó ti mú wá sí Ìbàdàn. Bọ́dẹ̀ ṣe ń bọ̀ yẹn náà, Ifá ni wọ́n fi ń rìn, Ifá ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Tó bá rìn díẹ̀ wọn á dúró, ṣáà ti débi tá a máa gbé. Tó bá béèrè lọ́wọ́ onífá, onífá sọ pé àbí tá a dé yìí o, kì í ṣàyè wa o, ká sì tẹ̀síwájú. Wọ́n ṣe tó débi nìyẹn.
ń bọ̀ máa dé bí inú fálẹ̀ ti yọ pé wọ́n máa rí òkè kan gbogbo gàgàrà wípé ibẹ̀ ni ibùgbé Ẹ̀gbá. olóko Ẹ̀gbá ní Abẹ́òkúta ó jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn èyí tó ń pè ní founder pé ọ̀yàn gba Christianity wọ ìlú Ẹ̀gbá ìlú Abẹ́òkúta Ṣódẹkẹ́ ni. tó dẹ̀ jẹ́ wípé nígbà tí wọ́n máa mú ẹ̀sìn yẹn wá ó sùn ó lálàá wípé òun rí wípé wọ́n bímọ lóòjọ́ ó rìn lóòjọ́ ó bi Ifá léèrè onífá wá sọ fún yín pé odù tí òun dá Òfún tòun ọ̀sà lódù yẹn Òfún sà náà pè lọ́dọ̀ àwọn babaláwo Òfún sà lẹ́fun Òfún sà lósùn Òfún sà màrìwò yẹ́yẹ́yẹ́ òtòró láyé já ọ̀gbàlàjà ayé làkọlẹ̀ agogo ọ̀run ró kọgókọgó gbẹ̀dú ọ̀run ró kìrìjì àgbà ńlá a máa ró kìrìjì adébáfọ́ lókun lọ́jọ́ kìíní nígbà tó bọ̀ wá Táyé Olúfẹ̀ṣe ó ránṣẹ́ sí Alára nílé Adó ó ránṣẹ́ sí Àràbà nífẹ̀ẹ́ ó ránṣẹ́ sí Erinmi lóde Ọ̀yọ́ wọ́n lọ fẹ́ Táyé Olúfẹ̀ṣe gbogbo wọn ṣayé Olúfẹ̀ títí tí wọ́n ṣe tì ó wá ránṣẹ́ sọ́mọ tuntun dé pẹ̀lú ewé Olúṣùwálù kí lọmọ tuntun fi Táyé Olúfẹ̀ṣe ewé Olúṣùwálù lọmọ tuntun fi Táyé Olúfẹ̀ṣe ọmọ tuntun abàtẹsẹ̀ rẹ́gẹ́dẹ́ nínú odù tó dá lọ́dún yẹn lọ́hùn olóyún bẹ́ẹ̀. Afọlábí mi ọ̀wọ́n. ọmọ ẹ̀sìn kọ́bọ̀ wá ó onífà ló ń sọ bẹ́ẹ̀ o ọmọ ẹ̀sìn kọ́bọ̀ wá ẹ̀sìn tó dé àmúbọ̀ wá yìí ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó máa jẹ́ kí ìlú Ẹ̀gbá kó rójú kí ìlú Ẹ̀gbá gòkè gbogbo ọmọ Ẹ̀gbá kọ́ máa mọ̀ wọ́n níbi gbogbo kálàáfíà ìjọba gbọ́dọ̀ yẹ pé tó fẹ́ ń re ni ó bá tẹ́wọ́ gbà. nígbà tó ti fàyè dáadáa nǹkan tó ní kàn ṣe létùtù pé kọ́ lọ rí àsíá funfun ṣé gbogbo ibi tó wọ ìlú Abẹ́òkúta tó ń gbà tẹ ẹni sáǹsì máa dé tó máa wọlé orí àsíá yìí ọ̀pọ̀ ẹ̀fín náà kàn máa ẹ̀jẹ̀ máa pé àsíá white universal language ní orí tó wà kí sùn tó ṣe tó wọlé ẹ̀gbọ́n gba tó rí ọkọ̀ sá ni ìwé náà pè tó ní ọ̀rẹ́ yìí borí ilé Ṣódẹkẹ́ lọ tó sáwà ni wọ́n sáwà bàbá. Màá fọ́ gbogbo ẹ̀ sílẹ̀ fún yín wọn ò rí èyìn borí. bó ṣe ní Ṣódẹkẹ́ aláwọ̀ bá ṣe lọ́kọ̀ písàǹtì ó jẹ́ pé ẹni tá a ṣe ó yá máa bọ̀ ó jẹ́ gbé sẹ́sẹ̀ ó jókòó lẹ́sẹ̀ báyìí bí ọmọ òkókó ó gbé sẹ́sẹ̀. orí ó gbé òyìnbó sẹ́sẹ̀ bí ọmọ òkókó báwọn bàbá wa bó ṣe gọ̀ tó láyé ìgbà yẹn ló ń sọ fún yín o tán ọ̀rọ̀ òyìnbó rí o. ìbẹ̀rẹ̀ tí wọ́n á wò èyí ibo yí òbò lóyún bó ṣe jáde ni. agboolé wa yìí kan ṣo yìí náà táwa lọ́jọ́ tèmi òun náà ní Ṣódẹkẹ́ lórí kọ́kọ́ ṣe ìsìn àkọ́kọ́ àti àwọn tó bá ẹni tásẹ̀ dé ọjọ́ ṣe ìsìn yẹn tó dẹ̀ jẹ́ pé láti bẹ̀ lọ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú wọn kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní gbòòrò òun ni wọ́n ṣe máa ń kọ́ lórin pé lẹ́gbàá lé ibẹ̀ ní gbàgbọ́ ti bẹ̀rẹ̀ lẹ́gbàá lé ibẹ̀ ní gbàgbọ́ ti bẹ̀rẹ̀ ọmọ Ẹ̀gbá ló ní Jésù o. abẹ́rí. orin yẹn ráìtì lápá kan. ó ráìtì. mímí ìfẹ́ kọ́kọ́ látọwọ́ Ṣódẹkẹ́ ní kọ́ ti mú ọ̀rọ̀ yẹn. ọmọ Ṣódẹkẹ́ àrọ́mọdé ọmọ Ṣódẹkẹ́ ló ń sọ̀rọ̀ yìí o. wọ́n gbé orin yẹn kalẹ̀ kó yẹ pé orúkọ Ṣódẹkẹ́ á jáde ń bẹ̀. now màá wá máa tún play fún wa ní ẹyàn kọ̀ọ̀kan màá wá máa tú àwọn point ibẹ̀ torí èmi ò mọ àsìkò ti tó jẹ́ wípé fún àwa kan tá a lè dánú rò a máa ran ara wa lọ́wọ́ láti ro inú láti ro ọpọlọ láti ro orí ní ẹ̀yin ọmọ Abẹ́òkúta ní ìgbà tí Ṣódẹkẹ́ kó gbogbo Abẹ́òkúta gbogbo àwọn ará Abẹ́òkúta tó kó yín wá sí abẹ́ Olúmọ kò sí òyìnbó kankan ń bẹ̀ o kò sí ààrẹ kankan ń bẹ̀ o Ifá ni wọ́n fi ń tọ̀ tí wọ́n á débí tí Ifá máa ní rárá ẹ̀ tí ìdébi tó yẹ kẹ́ ẹ dé ibi tó kùtà ńlá pọ̀ sí tẹ́ ti máa ráyè sá sí tẹ́ ẹ fi ń pè ní Olúmọ níbi tí Ọlọ́run Olódùmarè tó fi
ìdààmú àwọn ará Abẹ́òkúta tó ti fi mọ Olúfimọ òun ni wọ́n ń pè ní Olúmọ. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ifá dẹ̀ ló tọ̀ka yín títí tẹ́ ẹ fi débẹ̀, tẹ́ ẹ fi ń gbé ń bẹ̀, tí ẹ fi wá gbòòrò lénìí. Ifá lẹ fi tẹbẹ̀ dó, ẹbọ lẹ fi tẹbẹ̀ dó. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn wọ́n á máa sọ wípé Abẹ́òkúta ló ní Jésù, Abẹ́òkúta ló ṣe kinní kan. Ẹ jẹ́ ká wá máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ láti ilẹ̀, kí n máa pọ̀ sí ẹ̀, kí n máa fakò mọ́ òkun bẹ̀yọ̀ fún yín. Wọ́n ní tí ó bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sólúmọ. Wọ́n ní tí ó bá sí Ṣódẹkẹ́, wọ́n ní kò sí Ẹ̀gbá. Òun ló kó Ẹ̀gbá dé Abẹ́òkúta. Ó jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn. Bí ẹ̀yàn gba Christianity wọ ìlú Ẹ̀gbá, ìlú Abẹ́òkúta, Ṣódẹkẹ́ ni. Báwo ló ṣe gbà dé? Ibẹ̀ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Nínú ìtàn Ṣódẹkẹ́, gẹ́gẹ́ bí ìtàn bàbá sọ, wọ́n ní Ṣódẹkẹ́ jagunjagun ni. Ọkùnrin tó ní ọgbọ́n, tó tún ní òye, ó tún ní ìfẹ́ wàpà. Ó jẹ́ olórí àwọn ọ̀dọ́ torí oyè tó jẹ ní Sẹ́ríkí. Ìgbà wo ni Yorùbá bẹ̀rẹ̀ sí ní jẹ Sẹ́ríkí? Olórí ọ̀dọ́ tí àwọn bàbá wa máa ń jẹ kò tó wa lédè mọ́, ó ti di Sẹ́ríkí mọ́ wa lọ́wọ́. Ìgbà wo ni ìran Kóòtù Òjíire la bẹ̀rẹ̀ sí ní jẹ Sẹ́ríkí? Torí táwọn bàbá wa bá fẹ́ pa ìtàn fún wa, àwọn bàbá yìí, torí tá bá sọ wípé kò sí ibi méjì tí ayé wa tọ́rọ̀ wa tó ti wọ́ wá, ọ̀dọ̀ àwọn bàbá yìí ni. A máa ń sọ wípé kò yẹ ká sọ bẹ́ẹ̀. Ẹ̀gbá is not just 200 years old, bàbá mi. Ifá sọ̀rọ̀ nípa Ẹ̀gbá. Ẹ̀gbá tí Ifá dẹ̀ sọ̀rọ̀ nípa Ẹ̀gbá ìwáṣẹ̀. Ẹ̀gbá tí ìgbà ìwáṣẹ̀. So Ẹ̀gbá ti wà tipẹ́ ogun ló ń ṣí wọn kiri. Ogun ló ń ṣí wọn kiri tó fi ṣí wọn dé ibi tí Olúmọ wà. Tó ń jẹ́ Abẹ́òkúta lénìí. Ẹ̀gbá ti wà tipẹ́ mo béèrè lọ́wọ́ àwọn babaláwo torí mi ò kì í ṣe babaláwo. Bàbá wa tí wọ́n jẹ́ babaláwo kò ń ṣe àwọn babaláwo jẹ̀ka o. Wọ́n ní Ẹ̀gbá ti wà tipẹ́ ìtàn Ẹ̀gbá dẹ̀ wà nínú Ifá. Ìtàn Ẹ̀gbá tó dẹ̀ wà nínú Ifá, ìtàn kì í ṣe ìtàn ìgbà ayé Ṣódẹkẹ́. Ìgbà tó jẹ́ pé wọn ò tí ì mọ ohun tó ń jẹ́ Ṣódẹkẹ́ ní ìtàn Ẹ̀gbá tó ti wà nínú Ifá. Fún ẹ̀yin ọmọ Ẹ̀gbá, tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ àwọn babaláwo gidi, kì í ṣe àwọn eléyìí o, tó máa sọ fún yín tó máa kí nǹkan mi o, torí Ifá tó kì gan ní inú fọ́nrán yìí. Wọ́n ní 2 lines ibẹ̀, àkọ́kọ́ bẹ̀rẹ̀ ló ti dàbí, ló ti jọ Ifá. Gbogbo ìyókù tí wọ́n dẹ̀ sọ àgbélẹ̀rọ ni. Ibo ni àwa ọmọ Kóòtù Òjíire ti ń jẹ Sẹ́ríkí? Olórí ọ̀dọ́ làwa gbọ́ tí wọ́n ń jẹ Sẹ́ríkí. A mọ̀ wípé bóyá àwọn Fúlàní Haúsá ló ń jẹ. Ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀. Lórí ọ̀dọ́, oyè ẹ ló gbé dé Ìbàdàn nígbà tí ogun ṣí wọn ní orílẹ̀ Ẹ̀gbá, nínú igbó Ẹ̀gbá tó ti mú wá sí Ìbàdàn. Ṣé ń gbọ́? Bọ́dẹ̀ ṣe ń bọ̀ yẹn náà, Ifá ni wọ́n fi ń rìn, Ifá ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Bọ́ ṣe ń bọ̀, wọn ò mọ Jésù nígbà náà o, wọn ò mọ òyìnbó nígbà náà o, but according to this man o, Ifá ni wọ́n fi ń béèrè ìtọ́sọ́nà pé ibo ni káwọn dúró sí, ibo ni káwọn tẹ̀dó sí, ibo làwọn máa ti ṣoríire, táwọn máa ti bẹ́gbẹ́ pé tó máa ti gbọ́gbàmú, tó máa gbòòrò, tí gbogbo ayé máa mọ̀ wípé ibì kan wà, àwọn kan wà, wọ́n jẹ́ ọmọ Ẹ̀gbá. Kí Ifá tó wá fìdí wọn rinlẹ̀ sí ibẹ̀ yẹn. Ifá ò sì ní fìdí ẹnikẹ́ni rinlẹ̀ bí ò bá kí ń ṣe nípa ẹbọ àti ètùtù. Ẹ ṣeun bàbá mi Kòfowórọlá, love you daddy. Díẹ̀ o, wọ́n á dúró ṣáàtì débi tá a máa gbé. Tó bá bẹ̀ lọ́wọ́ onífá sọ pé àtúntò tá a dé yìí o kì í ṣàyè wa o, ká sì tẹ̀síwájú. Wọ́n ṣe tó débi nìyẹn. Jésù ò sí bẹ́ẹ̀ ńgbà náà o.
Jésù ò mọ̀ wọ́n gbà náà, wọn ò mọ Jésù. Àwọn òpònú tó di Jésù ní ìsinyìí o, tó jẹ́ pé ṣọ́mọ Ẹ̀gbá ló ní Jésù. Jésù ò mọ̀ wọ́n gbà tí ayé wọn ti polúkúmuṣu, tí wọ́n ń sáré kiri, tí wọ́n ń sáré jọ̀nàjọ̀nà láti bí síbí, tí wọn ò mọ ibi tí wọ́n máa gbé kà. Jésù ò mọ̀ wọ́n gbà náà. Nígbà táwọn bàbá ńlá kù pọ̀nrípọ̀n gbá wa, tí wọ́n ń sáré kiri pé ibi tó gun ti ṣí wa níyìí o, ibi tá a tún lọ yìí o. Kí Ṣódẹkẹ́, kí ló dé tí Jésù ò gẹ̀ẹ́tì Ṣódẹkẹ́ nígbà yẹn? Ìbéèrè ni o, kí ló dé tí Jésù ò wá sí ojú àlá Ṣódẹkẹ́ pé Ṣódẹkẹ́ o, sọ fún babaláwo yìí o wípé o ò nílò ìrànlọ́wọ́ ẹ̀ mọ́ o, ìgbà tó ń làkàkà yìí mo fẹ́ kàn bọ́ síta jìgà kí n ràn yín lọ́wọ́. Jésù ò rántí nígbà náà láti mọ Ṣódẹkẹ́. pé wọ́n máa rí òkè Odùduwà àzàrà ìbò mi ò mọ máa ṣe ẹ̀ but right mi lórí WhatsApp. òun ló kó Ẹ̀gbá ní Abẹ́òkúta. ẹ right mi lórí WhatsApp máa send ẹ̀ sí yín bàbá mi. jẹ́ pé ẹni tó dá Ẹ̀gbá sílẹ̀ nìyẹn àbí tó ń pè ní founder. pé ọ̀yàn gba Christianity wọ ìlú Ẹ̀gbá ìlú Abẹ́òkúta Ṣódẹkẹ́ ni. Ṣódẹkẹ́ ni. tó dẹ̀ jẹ́ wípé ńgbà tí wọ́n máa mú ẹ̀sìn yẹn wá ó sùn ó lálàá wípé òun rí wípé wọ́n bímọ lóòjọ́ ó rìn lóòjọ́. ẹ jọ látijọ́ tí Ṣódẹkẹ́ ti lálàá wípé wọ́n bímọ lóòjọ́ ó sì rìn lóòjọ́, gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá látijọ́ tẹ́ ti ń ṣe Christianity yín, Jésù ò tí ì jẹ́ kí ọmọ kan tó dé lóòjọ́ kó rìn lóòjọ́. Èèyàn lálàá wípé wọ́n bímọ lóòjọ́ ó rìn lóòjọ́, ṣe wá ń sọ̀rọ̀ Jésù. Báwo ló ṣe ní connection mọ́ra wọn? Ṣebí Christianity tó bá gbé wá nígbà tó kátẹ̀ wá sọ wípé àlá yẹn fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ pé Ṣódẹkẹ́ ló fa Christianity wọnú ìlú Ẹ̀gbá. Tó bá jẹ́ pé lódodo ni, àtìgbà tí wọ́n ti wá fi Christianity tó ti gba true Ṣódẹkẹ́ àwọn baba ńlá wa ní Abẹ́òkúta, tí wọ́n ti gba àtàrà gbé Christianity wá sí Ẹ̀gbá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ sí gbogbo ìlú Abẹ́òkúta. Báwo láyé wọn ṣe rí? Báwo ni ilẹ̀ wọn ṣe rí? Báwo lágbolé wọn ṣe rí? Ìbéèrè ni kò tí ì fàjà o, mò ń béèrè bọ̀ ni. Ìfàlérè. Wọ́n wá bí Fálérè. wọ́n sọ fún yín pé odù tí òun dá òfun tòun ọ̀sà lódù yẹn òfun sà náà pè lọ́dọ̀ àwọn babaláwo òfun sà lẹ́fun òfun sà ló sùn òfun. Ẹ wo orúkọ Moruf Olóyèdé Ṣódẹkẹ́ kọtọ sọ pé àwọn ọdẹ tún ní àwọn jẹ́ òǹpìtàn, ó ti yé yín, òǹpìtàn làwọn. Kẹ́ lè mọ̀ wípé ìṣòro wa àwọn òǹpìtàn ìtọ́ ń dálẹ̀ nínú ìṣòro ìgbésí ayé ìran òun ló ń lọ lọ́nkàn yẹn. òfun sà màrìwò yẹyẹyẹ òtòrò láyé já ọ̀gbàlàjà ayé làkọlẹ̀ agogo ọ̀run ró kọngókọngó bẹ̀rù ọ̀run ró kìrìjìkìrìjì àgbà ńlá a máa ró kìrìjìkìrìjì adébáfọ́ lókun lọ́jọ́ kìíní nígbà tó ń bọ̀ wá táyé olúfẹ̀ṣe ó ránṣẹ́ sí alára nílé adó ó ránṣẹ́ sí àràbà nífẹ̀ ó ránṣẹ́ sí erinmi lóde ọ̀yọ́ ó ránṣẹ́ táyé olúfẹ̀ṣe gbogbo wọn ṣayé olúfẹ̀ títí tí wọ́n ṣe tì ó wá ránṣẹ́ sọ́mọ tuntun ọmọ tuntun dé pẹ̀lú ewé olúṣùwálù kí lọmọ tuntun fi táyé olúfẹ̀ ṣe ewé olúṣùwálù lọmọ tuntun fi táyé olúfẹ̀ ṣe. kí ni ọmọ tuntun ọ̀hún náà? Christianity ṣé wọ́n ní kí lọmọ tuntun fi táyé olúfẹ̀ ṣe ewé olúṣùwálù? ẹjọ́ ṣé òyìnbó gbé ewé olúṣùwálù wá sí Abẹ́òkúta wá bá Ṣódẹkẹ́ ńgbà tó ń bọ̀? Ìbéèrè kínní nìyẹn. tuntun abatẹsẹ̀ rẹ̀ gẹ́dẹ́ nínú odù tó dá lọ́dún yẹn lọ́jọ́ yẹn òun ló yọ bẹ́ẹ̀. wọ́n mú ẹ̀sìn kan bọ̀ wá o onífà ló sọ bẹ́ẹ̀ o wọ́n mú ẹ̀sìn kan bọ̀ wá ẹ̀sìn tó dé àmú bọ̀ wá yìí ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó máa jẹ́ kí ìlú Ẹ̀gbá kó rójú kí ìlú Ẹ̀gbá gòkè gbogbo ọmọ Ẹ̀gbá kọ́ máa mọ̀ wọ́n níbi gbogbo kálàfíà ìjọba gbòdó yẹpẹ́ tó ń fẹ́ ń re ni ó bá. kán máa mọ gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá níbikíbi ní gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ bá ti dé báyìí kán mọ̀ yín dáadáa.
kílùú rójú kílùú ráyè. Ní àwọn ibì kan wà nínú igbó Ẹ̀gbá tó jẹ́ wípé wọn ò tí ì fi ojú wọn rí iná ìjọba, wọn ò lórí láyé wọn, wọ́n ń fetí gbọ́ ni. Ní inú ìlú Ẹ̀gbá tí mi ò bá ṣì, wọ́n ní ìlú kan wà ńbẹ̀ bí tó ti ń bíbejì ṣé Igbó Ọrà bá lọ ṣe ń pè, ṣé ó dà pé inú Ẹ̀gbá náà nìyẹn náà wà. Gbogbo ìlú yẹn a rí bí ìlú yẹn ṣe rí. Agboolé Ṣódẹkẹ́ fúnra ra ẹ̀ kán bá wa lọ gbé bọ́ síta pé àwọn àrọ́mọdọ́mọ bọ́mọdọ́mọ Ṣódẹkẹ́ àwọn rèé wọn, a fẹ́ kán lé wọn síta, a fẹ́ rí bí ilé ayé wọn ṣe gbàdàrí. Nínú Christianity tá à ń sọ yìí náà ni o, bàbá wọn ló gbé wá. Ṣé rí tó bá fẹ́ ba ayé èèyàn jẹ́ nílé ayé yìí, tí wọ́n bá fẹ́ ba ayé èèyàn jẹ́, ẹni tí wọ́n mọ̀ wípé o respect, tó mọ̀ wípé tí wọ́n bá sọ wípé òun ló sọ báyìí o ò ní yí lóhùn padà, àwọn ni wọ́n máa ń sọ wípé àwọn ló ní kó ṣe báyìí, ayé á lè ti bẹ̀ bàjẹ́. Wọ́n mọ̀ wípé àwọn ọmọ Ẹ̀gbá wọn ò lè sọ wípé ti Ṣódẹkẹ́ báwo ni, torí ẹ̀ ni wọ́n ṣe wá wo gbogbo conspiracy láyé ìgbà yẹn, ni wọ́n wá wo ìtàn yẹn mọ́ Ṣódẹkẹ́ lórí fam. Ṣódẹkẹ́ lè má mọ nǹkan kan nípa bí Christianity ṣe wọnú Abẹ́òkúta. O lè má mọ anything, o lè má mọ nǹkan kan nípa bí wọ́n ṣe gbé wá. Òkè Ọ̀yọ́ ló wà, ẹ ṣeun, but they share borders with Abẹ́òkúta bí. O lè má mọ nǹkan kan nípa bí wọ́n ṣe gbé Christianity wá, but wọ́n ti mọ̀ wípé ta ni àwọn ará Abẹ́òkúta yìí, ta ni wọ́n gbọ́lá fún tí wọ́n gbéyìn fún, tó yẹ pé tẹ bá dá orúkọ wọn ó ní kìmí nínú létí wọn. Wọ́n bá ní bàbá ńlá yín ni Ṣódẹkẹ́ yìí náà ni, òun la máa wó irọ́ yẹn lé lórí, òun la máa sọ wípé òun ló gbé Christianity wọlé. Ẹ jẹ́ ká wọ́n gbà nígbà tó dífà yẹn lára nǹkan tó ní kó ṣe létùtù tó kọ lọ rí àsíá funfun sí gbogbo ibi tó wọ ìlú Abẹ́òkúta. Abẹ́rẹ́ nǹkan. tó ń gbà tẹ ẹni sáǹsì máa dé. Ẹni sùúrù, lára nǹkan tí wọ́n ní kán ṣe létùtù yàtọ̀ sí orí ọká, orí èrè, orí ìsèbè, orí igbá, orí àwo, gbogbo nǹkan ẹ̀kọ, epo pupa tí wọ́n ti fi rúbọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lo àsíá funfun. Ẹ jọ̀ọ́, Kristẹni mélòó nílùú Ẹ̀gbá ló ń fetí gbọ́ ẹbọ sétí? Kristẹni mélòó nílùú Ẹ̀gbá ló fẹ́ rí bíi ti Ṣódẹkẹ́? Mo fẹ́ kọ́ ẹ bọ́ síta o. Ṣé mọ̀ pé ìgbà tí Ṣódẹkẹ́ tó ja ogun, tó jẹ́ akígangun, akíkanjú, kò kí ń ṣe Christianity, kò kí ń ṣe Bíbélì ló fi ṣe akíkanjú. Títí tó fi kú orúbọ kú ni, títí tó fi kú gbogbo àwọn nǹkan tó ń ṣe pátápátá agbára ẹ̀ ó bá kú ni. Mélòó nínú àwọn ọmọ ìdílé Ṣódẹkẹ́ ló ń rúbọ, ló ń ṣètùtù, ni wọ́n ń bi Ifá tí wọ́n bá fẹ́ fi nǹkan, tó bá fẹ́ ṣe nǹkan ní ìgbésí ayé tiwọn. Ìgbà tó jẹ́ pé Ṣódẹkẹ́ baba ńlá wa l'Abẹ́òkúta, òun ló gbé Christianity wọ̀lú Ẹ̀gbá. Mélòó nínú Christian tó máa ń rúbọ kó tó ṣe nǹkan kan tí ò jẹ́ pé Jésù ló ń lọ bá straight? Ṣé mọ̀ wípé kí Ṣódẹkẹ́ yẹn bó ṣe sọ kó tó gba Christianity wọ̀lú Ẹ̀gbá, Ifá ni wọ́n dá. Mélòó nínú àwọn Christian, ṣe bí báwọn bàbá wa ṣe ń ṣe, wọ́n ní ká ṣe bó ṣe ń ṣe kó lè máa bá rí bó ṣe yẹ kó rí. Àwọn Christian ní ìlú Abẹ́òkúta, kí ló dé tí wọn ò máa dáfá tó bá máa gbégbèsè láyé wọn? Tó jẹ́ wípé ẹbọ àti ètùtù ni wọ́n fi jẹ́ kí Christianity rídìí jókòó. Ṣé ẹbọ àti ètùtù yẹn tó yẹ káwọn church, àwọn pastors kan máa fi preach against ẹ̀ nínú church? Ó ṣe jẹ́ pé ìyẹn ni wọ́n wá gbógun tì.
gbogbo ohun àmúṣagbára Ṣódẹkẹ́ nígbà ayé ẹ̀ pátápátá ni àwọn pásítọ̀ ti bàjẹ́ tán pẹ̀lẹ́nu. Ṣódẹkẹ́ tẹ̀ ń wò yẹn kò sí ẹni tó máa lọ jẹ́ jagunjagun tí ò ní bọ Ògún tó máa sọ pé ti èṣù báwo. Kí ló dé tí wọ́n ṣe ń ba èṣù lórúkọ jẹ́? Mr. Stephen tí bá ṣe tán ẹ lè máa tún wò láti ilẹ̀ tí bá dẹ̀ tún sọ̀rọ̀ lẹ lè máa bá mi ká lọ. Kí ló dé tí àwọn bàbá yẹn tí wọ́n gba Christianity lénìí kí ló dé tí wọn ò máa rúbọ tán bá fẹ́ take decision? Kí ló dé tí wọn ò ṣe bí ti Ṣódẹkẹ́? Kí ló dé tó jẹ́ wípé tí pásítọ̀ bá dúró lórí ọ́tà àbí kí ló máa ń pè tó ti máa ń sọ wípé àwọn ṣe ìwàásù orí àga ìwàásù wọn èṣù ló máa kọ́kọ́ fi bẹnu. Gbogbo èṣù tí Ṣódẹkẹ́ máa ń bọ nígbà yí ẹ̀ pé ogun tóun lọ yìí o àjàṣẹ́gun ni kó jẹ́ o. Ògún bóun ṣe ń lọ yìí o kóun lọ re kó bọ̀ re o. Kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn nǹkan ìwáṣẹ̀ tí Ṣódẹkẹ́ gbójúlé yẹn at the end of the day ẹ padà bà á jẹ́ nínú ṣọ́ọ̀ṣì yẹn ẹ gbógun tì ní kò dáa mọ́. Wọ́n ní ẹni tó bá máa dáṣọ fún yàn tọrùn ẹ̀ lèèyàn máa wò. Ṣódẹkẹ́ ló dáṣọ fún Christianity nínú Abẹ́òkúta. Kí ló dé tí àwọn Christians ìlú Abẹ́òkúta ò ṣe wo tọrùn ẹ̀ káwọn náà máa wọ̀ bí aṣọ dọ̀la? Kí ló dé tó jẹ́ wípé Ifá wá di ọ̀tá gbogbo yín ní Abẹ́òkúta tẹ́ jẹ́ Christians? Mélòó nínú yín lẹ́ǹtọ́ onífá lọ? Ìbéèrè ni. Tẹ́ẹ̀dẹ̀ ń sọ ní gbogbo orí àga wàásù yín wípé àwa ọmọ Ṣódẹkẹ́ o. Àwa ọmọ Ṣódẹkẹ́ o. Àwa rèé o. A lè ṣe ká máa lọ sí ṣọ́ọ̀ṣì lọ bá Jésù o. Ṣùgbọ́n gbogbo ohun tá a bá tún máa ṣe náà gẹ́gẹ́ bí bàbá ńlá kú bàbá wa Ṣódẹkẹ́ a máa bí Ifá náà ni. Kí ló dé tí ò ṣe rí bẹ́ẹ̀? Tó máa wọlé orí àsíá yẹn ọ̀pọ̀ ẹ̀fún lọ́kọ̀ bàbá ẹ̀dẹ̀ mọ́ pé àsíá white universal language ló ní omi ìpè ibi tó wà kí sùn tó ṣe tó wọlé ẹ̀gbọ́gbà tó rí ọkọ̀ sá ni ìwé ìwé náà pè torí wọn ò rí èyìnbó rí. Ṣé ń gbọ́ wọn ò rí èyìnbó rí ní inú Ifá jẹ́ kó yé wa irọ́ ni gbogbo irọ́ tó máa ń pa pé àwọn bàbá wa ò róyìnbó rí yẹn irọ́ ni torí arìnrìn àjò great philosopher òun làwọn bàbá ńlá púpọ̀ ní gbogbo wa. Ìlú wo ni wọ́n ti ń pè ní òyìnbó ní gbogbo àgbáńlá ayé yìí ilẹ̀ kóòtù òjìrè ni? Kí ni dé tí wọ́n fi ń pè ní òyìnbó? Torí wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ inú Ifá ọmọ olókun òun ni òyì. Ọmọ olókun òun ni òyì. Ìtàn yẹn máa dùn lẹ́nu àwọn babaláwo àwọn ni wọ́n sọ fún wa nínú gúrùpù Ìyá Ṣẹ́kẹ́ Okùn wípé ọmọ olókun òun ni òyì. Òyì lóyún sínú ó dẹ̀ máa ń mutí. Ọtí yìí ló bo gbogbo ara ọmọ ni wọ́n fi ń pè ní òyìnbó. Ọmọ tí òyì bí bó ṣe bó lára òun ni wọ́n pè ní òyìnbó. So àwọn bàbá wa yẹn tí ó jẹ́ wípé wọ́n ti rẹ́kọ̀dì ìtumọ̀ òyìnbó sínú Ifá ni wọn ò róyìnbó rí láyé tiwọn. Ojoojúmọ́ ló máa parọ́ fún wa àwọn bàbá yín wọn ò róyìnbó rí wọ́n wá tà yín pẹ̀lú umbrella wọ́n tà yín pẹ̀lú jígí. Ta ló bá wa sọ nǹkan tó fi ń wòyàn ní jígí? Ṣé báwọn bàbá wa yìí náà ni wọ́n ní ìyá ni wúrà bàbá ni jígí. They are always lying to suit their narratives and to make you think your forefathers are useless. They have nothing upstairs. It's a lie. Stephen, go and ask your elderly ones. Táwọn àgbààgbà lé yín ò bá tí ì kú lọ bèrè lọ́wọ́ àwọn àgbààgbà. Tẹ́ bá dẹ̀ ti kọ àwọn àgbààgbà lé yín jàbí tó ti sá kúrò ní agboolé yín nígbà tí Christianity dé tó sọ wípé ká ẹ sá kúrò ní agboolé yín wọ́n fẹ́ pa yín tí ẹ nìyẹn kò kàn mí. Èmi sì ń mọ agboolé tèmi èmi dẹ̀ sì ń lọ síbẹ̀ mo dẹ̀ ń bèrè lọ́wọ́ àwọn àgbààgbà. So tí wọ́n bá nílò ìbéèrè tó bá ní doubt nípa ìgbésí ayé ara ẹ̀ padà lọ bá àwọn àgbààgbà ìdílé ẹ̀
tó bá ní inferiority complex. I don't have it because I'm fully educated about myself and my future and my past, my origin. Ṣó ti yé yín? I'm fully educated about my origin. Mi ò ní issue mentally. Wọ́n fi padlock ọpọlọ mi. Ṣó ti yé? Tó bá ní issue tó ní inferiority complex, tó ṣì ń wò wípé o wà inferior because you think your forefathers are inferior, go back to your family house. Tó bá ní doubt about your self, you know, self-pride as a human, as a race, then you have problem. You have to go back home and ask. Ilé iṣẹ́ òdìgẹ́gẹ́ lọ tó sáwà ni wọ́n sáwà bàbá èmi ti wọ́n ló inú kẹ̀ ó dẹ̀ wọ́n pe òyìnbó ní iwin náwọn bàbá wa tí ó yẹ pé àwọn ni wọ́n sọ ní òyìnbó wọ́n wá pè ní iwin. How come? How possible is it? Àwọn bàbá wa tí wọ́n ti ń bí àfín lọ́mọ tó yẹ pé wọ́n máa bímọ báyìí tó máa jẹ́ àfín tó máa ń sọ wípé àfín báyìí ẹni òòṣà ni. Àwọn ni wọ́n wá rí òyìnbó lásán, òyìnbó tí ò funfun tó àfín. Ask yourself. Sometimes we have to start asking ourselves questions. Kò sẹ́ni tó sọ gbogbo nǹkan tèmi sọ yìí fún mi. Èmi ni mò ń rò ó. Pé àwọn bàbá wa tó ti ń bí àfín àtòyìnbó ẹgbẹ́ wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn náà. Àfín funfun ju òyìnbó lọ náà. Ẹ̀rí bá fi ṣe rí ni kọ́lọ̀ wọn ó ṣọ̀tọ̀ pa. Àwọn bàbá wa ń rí abuké wọn ò pè níwin. Wọ́n dá abuké mọ̀, wọ́n dá iwin mọ̀, wọ́n dá àràrá mọ̀. Òyìnbó lásán ló máa wá di iwin lójú wọn. Ẹ má jẹ́ kó máa gbogbo àwọn ayé kuntakúntè ti kọjá. Tí wọ́n máa sọ pé the gods are sleeping àbí the gods are to be blamed àbí the gods are kìíní kan fíìmù kan báyìí tó máa ń ṣe tí wọ́n mọ ikùnrin yẹn máa wọ pátá ó máa lọ́lọ́ ń bọ̀ dì bá máa sáré kiri ní òhò pẹ̀lú àwọn iwin pẹ̀lú àwọn ọ̀bọ ìjímèrè nínú igbó. Àwọn múvì yẹn ló sì wà lọ́pọlọ yín tẹ̀ ń rò wípé àwọn bàbá wa wọn ò jẹ́ nǹkan kan, wọn ò já mọ́ nǹkan kan, wọn ò nítumọ̀. Àwọn múvì yẹn ni wọ́n ṣe tí wọ́n fi downgrade existence àti origin wa. Take for instance, tó bá yẹ pé mi ò wà àwókùn ni ọdún kan báyìí lọ́hùn bí ó ti lọ bí ọdún 3 sí 4 mo lọ sí Tẹ̀míní nínú ìlú yìí náà ni. Mo fẹ́ lọ ra ọjà, mo fẹ́ lọ ra nǹkan bíi African food. Àwọn Italians yẹn wọ́n wá ń lọ kiri pé àwọn fẹ́ ṣe movie kan nípa Africa. Àwọn wá ń wá àwọn Africans tí wọ́n fẹ́ fi ṣe movie. Ìkànnì wọn wá bá mi, ó wá bẹ̀ mí lọ́wọ́ mi pé ṣé mo wà interested pé ó ní movie project kan tuntun kan tó ń lọ pé àwọn dẹ̀ ń wá Africans tó ṣé mo wà interested. Mo wá kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kó jọ mo fẹ́ kọ́kọ́ wo nǹkan tí movie yẹn entail nípa Africans. Nítorí inú movie ló máa ti ń ba existence wa jẹ́. Nǹkan tó bá fẹ́ kó jọ nínú movie ló máa mold irú character yẹn ló máa gbé fún ẹ. Wàá lọ ṣe movie yẹn ó máa affect àwọn èèyàn ẹ mentally. Wọ́n máa ní inferiority complex when they watch that movie because wọ́n máa fi wọ́n sí where they meant to be underneath them. Èmi wá ń bèèrè lọ́wọ́ lady yẹn pé movie tẹ́ fẹ́ fi mí sí yìí mo fẹ́ mọ nǹkan tó wà nínú movie yẹn, irú role tí mo máa play, irú nǹkan tí movie yẹn fẹ́ speak about nípa àwa Africans. Ìkejì ẹ̀ wá ní kí ló dé tí ó máa wá bá mi, ṣé kò wo ojú tèmi ni? Ẹ jọ̀ọ́ ṣé ó ṣàn lójú mi wípé mo wà àwókùn ni? Ìkejì yẹn bínú sí ó ní guarda la faccia devi guardare la faccia prima di parlare. Guarda la faccia sua pé kó wá wo ojú mi. So àwókùnness yẹn wọ́n mọ dúdú tó gọ̀ lọ́pọlọ, wọ́n mọ ilé tó wà àwókùn. It's written here in your expression. Psychologically they could see that you are stupid, you are gullible. And so you can fit in whatever tó òyìnbó bá fẹ́ tiẹ̀ sí. Àìmọye òyìnbó tán ti àìmọye fíìmù tí wọ́n fi dúdú ṣe láyé yìí tó yẹ pé wọ́n fi bring you down. And when you watch it, your mental state ọpọlọ ẹ ò ní sọ fún ẹ wípé movie yìí o
wọ́n fi demoralize wa ni, wọ́n fi bà wá jẹ́ ni, wọ́n fi yí wa padà ni. N tá àjẹ́ ló ń gbé sínú movie yìí, and you watch it, and you watch it. So everything tí a bá ń sọ nílé ayé yìí àbí tí a bá gbọ́, ourselves ẹ jẹ́ ká máa béèrè, ká máa question ẹ̀. Fún àpẹẹrẹ, wọ́n ní wípé Ṣódẹkẹ́ ló gbé Christianity wá sínú Ẹ̀gbá, nílùú Ẹ̀gbá, wípé Ifá, wọ́n ti mọ̀ wípé Ifá ẹ̀ lè ṣe kankan, àwọn baba ńlá yóò lè ṣe kankan láìsí ti Ifá. So wọ́n gbọ́dọ̀ get consent Ifá pé Ifá o ló ní kí wọ́n gbà wá. Bá ṣe báwọn mùsùlùmí náà ṣe sọ nìyẹn, wípé Ifá ni wọ́n ní kó gba Islam wọlé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, illustration kékeré ni mo fẹ́ ká lò sínú ọpọlọ orí wa. Abiamọ ní abiamọ lèmi, ó bímọ gẹ́gẹ́ bí ọkùnrin, ó bímọ gẹ́gẹ́ bí obìnrin. Ó wá sọ fún ọmọ ẹ wípé èmi tí mo bí ẹ o, mi ò tó fún ẹ ò ní ìyá àti bàbá o. Ó ní bàbá mi tó ń bọ̀ tó máa wá tún ayé ẹ ṣe ju èmi tèmi tún ayé tèmi bí ẹ, tèmi rí ẹ tí mo fún ẹ ní ọmú. Ó ní bàbá mi tó ń bọ̀, ó ní ìyá mi tó ń bọ̀ tó máa wá tún ayé ẹ ṣe ju èmi lọ. Ìyẹn gangan ni kó gbà wọlé. Tèmi dẹ̀ mọ̀ wípé ìyá yìí tó bá dé ó máa padà jẹ́ kó kọ̀yìn sí mi gẹ́gẹ́ bí ìyá ni, torí mo lágbára gan. Gbogbo wa la mọ̀ wípé Ifá lágbára, Ifá rí ijọ́ iwájú, Ifá rí ẹ̀yìn, ó rí iwájú, ó rí àárín, ó rí ìtò ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti ìtò tún ṣẹlẹ̀. Ifá yẹn ló máa wá sọ wípé Ẹ̀gbá máa bọ̀ o. Ìgbà tó ti mọ̀ wípé Christianity yìí máa dé, ó máa pe Ifá ní nǹkan òkùnkùn. Àbẹ́ẹ̀ tí ìgbésọ́pọlọ wò bẹ́ẹ̀. Ifá ti ríjọ́ iwájú wípé ìgbà tí kinní yìí bá máa lalẹ̀ wù tán, wọ́n máa padà pe òun ní nǹkan tó yẹ kán súnmọ́, lẹ́ni àìjírí ẹni àìjíkò. Ifá yẹn náà ló wá sọ wípé kẹ́ ẹ gbà á. Ifá tó ti mọ̀ wípé ẹ máa padà, babaláwo wo ló máa jẹ́ babaláwo tí ò ní èṣù nínú ilé ẹ̀? Ó máa ní èṣù ní agbègbè ẹ̀. Babaláwo tó bá jẹ́ babaláwo gidi, ó gbọ́dọ̀ ní èṣù ní agbègbè ẹ̀. Ifá yẹn dẹ̀kẹ̀rẹ́, torí pé gbà tí bàbá wa Ọ̀rúnmìlà tó wà tó ṣayé báwa náà ṣe ń ṣayé yìí, òun àti èṣù 5 and 6 ni wọ́n. So Ifá yẹn á wá lajúlẹ̀ kẹ wá dé, kí bàbá yẹn wá dé kó wá pe èṣù lékè. Bàbá mi Adéyínká Òkúsẹ́yìndé, grandpa Ọ̀rànmíyàn, ẹ káàbọ̀ bàbá mi, ṣé dáadáa lẹ́wà. Á wá jẹ́ kí àwọn ọmọ Abẹ́òkúta nìyẹn o. Àná tí mo sọ pé mo fẹ́ sọ̀rọ̀ lórí ètò grandpa ni, ṣé ìṣe pé o fẹ́ bú wa báyìí? Mo ní mi ò bú yín o, mi ò bí yín, mo fẹ́ sọ̀rọ̀ ni. Ifá tó mọ̀ wípé àwọn ọmọ mi yìí o, ẹni tó ń bọ̀ yìí o, definitely wọ́n dá Ifá ní ìgbà yẹn. Babaláwo yẹn sọ wípé ẹ má gba kíní ìtẹ́ bá gbà á, in tójú yín bá dẹ̀ rí tó, òun ti nawọ́ sókè, ẹ máa fara mọ́. Gbogbo àwọn àgbààgbà tó wà ń gbà yẹn àtọmọdé ìṣẹ́ mi tó wà ń gbà yẹn, wọ́n á kẹ́nu ti babaláwo yẹn, nítorí babaláwo ló máa ń wọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn láyé ìgbà yẹn pé má ṣe báyìí, níjọ́ iwájú yóò mọ̀ bí ṣòro, yóò mọ̀ bí wàhálà, yóò bí dààmú. Àwọn bàbá yẹn míì wọn kì í gbọ́ ni. Òun láyé ṣe polúkúmuṣu, òun lẹ́yìn Christian ṣe máa ń béèrè lọ́wọ́ wa pé kí ni àwọn bàbá yẹn ń wò, kí ni Ifá ń wò, kó tó di pé àwọn òyìnbó wá kó wa lẹ́rú. Ifá ò wo nǹkan kan, àwọn àgbààgbà wa ni. Nígbà tí Ifá bá sọ wípé ìwọ gan tó ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ìwọ tí mò ń wò ẹ́ yìí, tó ń wò mí yìí, tájọ́ ń wòra wa yìí, tí wọ́n bá sọ wípé o ní ìṣòro, fámílì ẹ̀ kan wá bọ́ síta, ó lọ dáfá kò rọ́ tiẹ̀ o, ó lọ dáfá nípa ìgbésí ayé tiẹ̀ ni. Ifá wá yọ tiẹ̀ síta pé ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ o, nǹkan báyìí ló ń ṣe o, tó bá dẹ̀ lè ṣe nǹkan báyìí ìrọ̀rùn á dẹ̀ dé o. Tó bá sọ fún ẹ wà ní Christianity, wà ní kò lè gbà, Jésù ò gbà fún ẹ bẹ́ẹ̀, Jésù ò gbà fún ẹ bẹ́ẹ̀. Ifá yẹn náà
dẹ̀ ni wọ́n ń sọ wípé òun ló gbé Christianity ẹ̀yìn wá. Kí ló dé tẹ́ ẹ lè respect Ifá? Màámi Bukky Oguns, love you màámi. Ifá yẹn náà ló sọ pé nǹkan tó o ti torí ẹ̀ tó o fẹ́ gbọ́ ti Ifá mọ́ yẹn, òun náà Ifá yẹn tó o kọ̀ sílẹ̀ yẹn tó sọ wípé ẹnu Ifá ń rùn yẹn, òun náà ló sọ wípé òun náà ló sọ fún wa wípé wọ́n dá nígbà náà ló wá ní wípé nǹkan tó o dì mú yẹn kó jókòó sínú ìlú. Èmi ò mọ bí èèyàn ṣe ń gba tẹ́nàtì láyé yìí tó nílé ń padà ẹni àjírí ẹni àjíkò. Bí èèyàn ṣe ń gba ayálégbé tó jẹ́ pé ẹni tó kọ́lé òdẹ tún padà nítumọ̀ mọ́ lọ́dọ̀ ayálégbé. Ìbéèrè yẹn òun ni mò ń bi yín kẹ́ jẹ́ ká jọ sọ fúnra wa. Ìsìláàmù náà sọ àwa nìkan ní ìṣòro yìí ń bà pé ká máa wá bá ṣe máa mú history ìtàn ìgbésí ayé wa tá a bá tí ì lọ mọ́ ti Sudan, ká lọ mọ́ ti Israel, ká lọ mọ́ ti Jerusalem, ibi tí inferiority complex bà ayé wa jẹ́ dé. Ibi tí inferiority complex. Kò ṣe ìbọn àti ọkọ̀ ni wọ́n fi bà ayé wa jẹ́. Bàbá mi Odùduwà, kò kí ń ṣe ìbọn àti ọkọ̀. Ṣé mo pa àwọn bàbá wa ti sọ pé tó lè ilé ò bá jà títà ò lè jà. Àwọn àgbàlagbà yìí tí wọ́n sì ń spread the fake history yìí, àwọn gangan ní ìṣòro wa. Àwọn ní ìbànújẹ́ wa tó jẹ́ kí ikú pa wọ́n lójijì. Ó yẹ kí wọ́n kúrò lórí ilẹ̀ kó Olódùmarè bá wa gbá wọn dànù. Torí nígbà tí èèyàn kan bá jókòó, ọmọ kékeré tó jíǹkùkù jí ayé ẹ̀, nǹkan tẹ́ máa kọ́kọ́ gbé dání lé lọ́wọ́ di wípé ìgbà tán dẹ̀ gbé Christianity yìí wá o, Ifá ló ní kàn gbà. Tó bá jẹ́ pé èmi ni mo ní kàn gbà, káwọn ìyá mi, àwọn ọmọ mi kàn gba ìyá mi láyè nínú ayé wọn, ó ṣe wá jẹ́ èmi tí mo wá bímọ gangan mi wá mọ̀ ṣe mọ́. Èmi tí mo bí wọn tí mo dẹ̀jẹ̀ lé wọn lójú, èmi tí mo fún wọn lọ́mú, mi ò wá mọ̀ ṣe mọ́, mo ti tọ́ ọmọ yẹn dàgbà o. Gbogbo ìgbà tí mò ń rù nínú oyún, ìyá yẹn ò rí o. Gbogbo ìgbà tọ́mọ yẹn máa sunkún tí mi ò lè sùn lóru, ìyá yẹn ò rí o. Gbogbo ìgbà tí Ṣódẹkẹ́ ń sunkún kiri gbogbo olúgbó tó ń forí fọ́gbó kiri tó ń wá ń tọ́ máa jẹ, tẹ́bí ti fẹ́ pa wọ́n kú. Christianity Jésù ò rí wọn nígbà náà o. Ìgbà tọ́kàn wọn ti wá balẹ̀ tí wọ́n ti rí bí sá sí nílùú Ẹ̀gbá, ìgbà náà ni Jésù wá gẹ̀ẹ́tì wọn. Ẹ̀yin náà ẹjẹ́ àjọ gbé sọpọlọ wò. Ṣé ó bọ́ ọpọlọ mu báyìí? Bó ṣe ní pé Ṣódẹkẹ́ aláìní wá sí lọ́kọ̀ percent ó jẹ́ pé ẹni táàsì ó yá máa bọ̀ ó dẹ̀ gbé sẹ́sẹ̀ ó gbé lẹ́sẹ̀ báyìí bí ọmọ kókó ó gbé sẹ́sẹ̀ ìbẹ̀rẹ̀ tí wọ́n á wò èyí ibo yìí òbò lórí. Ṣé ń gbọ́ èyí? Lóyún ibo ṣe jáde ni. Èyí ibo èyí òbò bó ṣe ń pè lóyìnbó nìyẹn. Ẹ lọ bá mi béèrè lọ́wọ́ àwọn babaláwo tó gbọ́ fátọ́mọ Fáyọrántí báwọn blo làwọn bàbá wa ṣe come across the word òyìnbó. Òyìnbó kinní kan Thompson òun ló dé, Ṣódẹkẹ́ wá gbé sórí ẹsẹ̀ ìgbà tó rèé èèyàn rí. Ṣé bẹ́ẹ̀ náà làwọn bàbá wa tí wọ́n gọ̀ ni? Ṣé bẹ́ẹ̀ náà ni Ṣódẹkẹ́ jagunjagun ọkùnrin lọ́jọ́ ogun lé ló máa wá mú ọkùnrin ẹgbẹ́ ló máa gbé sórí ẹsẹ̀ nìyẹn máa jọ lójú. Ẹ jẹ́ ká máa rò ó wò ó. Tá bá tiẹ̀ sọ wípé adúdú lè dà adúdú léèyàn, ṣọpọlọ wa náà tún dúdú ni. Ṣódẹkẹ́ jagunjagun tó ti dẹ̀gbẹ́ lọ, tó ti wà nínú igbó, tó ti bá oríṣiríṣi nǹkan jà kó tó di wípé wá survive ní òyìnbó aláwọ̀ funfun ló máa wá jọ lójú láwa gbé lẹ́sẹ̀. Bó ṣe parọ́ fún wa náà nìyẹn. Gbogbo àwọn sáìtì ibi tá à ń lọ
tí wọ́n kó àwọn ẹrú sí gbogbo àwọn ṣéènì tí wọ́n fi ń wọ́ àwọn ẹrú ní ilẹ̀ Yorùbá yẹn kan náà tó ń sọ pé àwọn fi ṣe tourism ìtàn tó máa pa fún yín náà nìyẹn nítorí gíláàsì tó ń wò yìí wọ́n máa gba ẹrú 200 ṣé báyìí náà ni abẹ́ ṣe easy láti fi bímọ téèyàn máa torí jígí èèyàn kan ta èèyàn 200 so you can hate your source so you can see fault with your origin wàá máa wò wípé o ti ní issue nínú ayé ẹ̀ and you always feel negative about yourself gbogbo positivity yòókù tó wà nínú ìgbésí ayé ẹ̀ nínú origin ẹ̀ kò ní mákà sí ẹ mọ́. We need to rewrite our story because story tí wọ́n ń sọ fún wa lọ́wọ́lọ́wọ́ yìí inferiority complex story ló ń sọ fún wa story tí ò lè gbé wa dé anywhere. Wọ́n jẹ́ kó yé wa how useless and worthless our forefathers were. Our forefathers mọ̀ wípé àwọn ò lágbára àwọn ò lóògùn àwọn ò ní nǹkan kan táwọn lè ṣe. Òun ló fà á tí wọ́n fi gba ẹlòmíì láyè nínú ayé wa. Is that what they are saying? Wọ́n ní igi kinní kan ó wo igi kòkóyè tán ó wá padà di igi burúkú. Kí ló dé tó jẹ́ wípé àwa tí wọ́n bí sínú Christianity tí wọ́n bí sínú Islam kí ló dé tó jẹ́ wípé wọn ò kí ń sọ history àwọn bàbá yẹn fún wa láti kékeré tó jẹ́ wípé ọpọlọ wa wọ́n fi brainwash wa pẹ̀lú àwọn ẹni ẹlẹ́ni tí ò tiẹ̀ kàn wá ìwé tí ò kàn wá ọ̀rọ̀ tí ò kàn wá ìtàn tí ò kàn wá. Ìgbà tó wá rí wípé a ti ń gbọ́n bọ̀ wọ́n wá mú another conspiracy bọ́ síta pé kí ni ẹlẹ́ẹ̀fẹ́ bọ́ lè bọ́ ṣe báwọn bàbá yín náà ló ní kẹ́ gbà ṣe báwọn bàbá yín náà ló kọ́kọ́ bá ń di ẹ̀ ṣe báwọn bàbá yín ló gbé ilẹ̀ fún yín because wọ́n ti mọ̀ wípé àwọn la respect. Ó ṣe máa sọ fáwọn ọmọ mi wípé èmi ni mo ní kó wọnú ilé kó máa wá máa gbé nú ilé wa ó dẹ̀ tún ti sọ fún ọmọ yẹn wípé mi ò ní ìtumọ̀ nínú ayé ẹ̀ mọ́ wípé aláìlágbára lèmi pé ìwọ tí mo ní kó padà wá máa bá wa gbé o ìwọ ló nítumọ̀ ìwọ ló gbúdọ̀ gbé sórí ìwọ ló gbúdọ̀ máa claim. Kí ló dé tó jẹ́ wípé àwọn èèyàn wa wọn ò lè jẹ́ Ṣódẹkẹ́ ló ni mí wọn ò lè jẹ́ Ifá ló ni mí mo ti rẹ́ni tó ń jẹ́ Jésù ló ni mí ṣé Jésù ló ni mí. Ṣé rí ẹrú tí àwọn òyìnbó kó wa àwọn òyìnbó gan wọn mọ̀ kó máa padà báyé wa jẹ́ tó báyìí àwọn gan ò plan pé kí tiwa ta tó yìí àwọn èèyàn wa gangan ló túbọ̀ ń dé àwọn ni wọ́n sọ wípé àní bọ́m̀bẹ̀ self destruction ni wọ́n kẹ́lẹ̀ fún wa báyìí a dẹ̀ ń destroy ara wa lọ kò sí nǹkan tó kàn òyìnbó pẹ̀lú ibi tá a wà yìí mọ́ àwọn èèyàn tí wa gangan ni ká gbógun tì ẹ máa gbọ́. ilé wa yìí kan ṣó yìí náà táwa lọ́jọ́ tèmi òun náà ní Ṣódẹkẹ́ lórí kọ́kọ́ ṣe ìsìn àkọ́kọ́. ṣé ń gbọ́. àti àwọn tó bá ẹni tásẹ̀ dé wọ́n jọ ṣe ìsìn yẹn tó dẹ̀ jẹ́ pé láti bẹ̀ lọ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú wọn. now agboolé wọn tí wọ́n sọ wípé àwọn ti tún ṣe ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ ṣe ìsìn àkọ́kọ́ mélòó nínú àwọn ọkùnrin àti obìnrin tó ń wọnú ibẹ̀ yẹn lọ ṣe ìsìn ni wọ́n rántí Ṣódẹkẹ́ sí dáadáa mélòó nínú wọn ni wọ́n fẹ́ fi àgbésí ayé wọn ni wọ́n fẹ́ fi sọ wípé kígbésí ayé àwọn náà káwọn náà ti rí bí Ṣódẹkẹ́ mélòó làwọn tó ń rí Ṣódẹkẹ́ gẹ́gẹ́ bí báwo ló ṣe máa ń pè ní èdè wa ẹni tá à ń wò pé káwa náà ti rí bíi tiẹ̀ pé káwa náà ti làmìlaka ká lè ṣe dáadáa bíi tiẹ̀ mélòó nínú wọn ló bímọ
tó máa kọ́kọ́ ronú wípé ọmọkùnrin tá a bí yìí o ẹjẹ́ aṣọ ní Ṣódẹkẹ́ o tí ò ní jẹ́ Matthew, Joshua, Jacob, Abraham, Elijah, Elisha ni wọ́n sọ mọ́ àti Solomoni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó nínú wọn ló sọmọ ní Ṣódẹkẹ́? Mélòó nínú wọn ló lè ṣe bíi ti Ṣódẹkẹ́? Ní agboolé tá à ń sọ̀rọ̀ yìí, níbi tí Christianity ti ba ayé wọn jẹ́ dé léni ìbàyí, mélòó nínú wọn ló lè rìn ní inú igbó tó máa pàdé Fúlàní lọ́nà tó lè tapítí bíi ti Ṣódẹkẹ́, tí Fúlàní ò ní ba ayé ẹ̀jẹ̀ tá a tún bá sùn? wọ́n á tún sọ fún ọkọ wípé àwọn máa báyàwó ẹ̀ sùn, wọ́n á tún dú ọkọ láti dí ọmọ àrọ́mọdọ́mọ Ṣódẹkẹ́ sì ni. Ẹ jọ̀ọ́, nígbà tó sọ wípé Christianity yẹn dé wá túnlé ayé wọn ṣe ní Abẹ́òkúta, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àrọ́mọdọ́mọ Ṣódẹkẹ́ yẹn tí Fúlàní máa rí nínú igbó tí wọ́n á dẹ̀ bá sùn, wọ́n á báyàwó ẹ̀ sùn, wọ́n á dẹ̀ pa, wọ́n á tún gbowó. Ẹ jọ̀ọ́, ṣé Christianity yẹn ṣó túnlé ayé wọn ṣe ni àbó bà tiwọn jẹ́? Nítorí èmi mọ̀ wípé ká ní wípé gbà tí Ṣódẹkẹ́ wà láyé ni kò síbi tí ogun lè gbà wọlé á bá lákọ bí ìbọn ni. Èèyàn tó sọ pé òun fẹ́ túnlé ayé ẹ̀ ṣe, ó wá gba gbogbo ohun àmúṣagbára ẹ̀, ó wá sọ ẹ́ di useless entity, lẹ́ni tó jẹ́ wípé ikú tí ò lè pa ẹ̀fọn ló máa padà máa parú wọn. Ṣé ìrànlọ́wọ́ àti ìlọsíwájú ló gbé bá yín yẹn? Ìbéèrè ni o. Ọmọ Abẹ́òkúta mélòó ni Fúlàní ti ká mọ́nú oko tí wọ́n dẹ̀ ti pa? Ìlọsíwájú náà nìyẹn fẹ́yìn ará Abẹ́òkúta. Wọn ò mọ Jésù tó. Ọmọ Abẹ́òkúta mélòó ni ìgbésí ayé ẹ̀ ti doríkodò tó lè wò wípé ibi tá gbèsè ayé òun má dẹ̀ ń lọ kò yé òun, ẹ jẹ́ kóun lọ bífà, tó dẹ̀ jẹ́ pé inú ìbànújẹ́ ló padà kú sí lórí wípé òun ti gba Jésù ti kú ti yè yìí, àfi Jésù nìkan ló lè ṣe fóun. Ṣé ìlọsíwájú nìyẹn? Ìbéèrè ni. Ọmọ Abẹ́òkúta mélòó ni àìsàn ló ti bọmọ pa lọ́wọ́ ẹ̀ tí ò dẹ̀ lérò wípé kóun ti ẹ̀ gbé lọ ọ̀dọ̀ àwọn alágbo, bó ti ẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ oníṣègùn ìbílẹ̀ lòun gbé lọ, wọ́n ti ẹ̀ bá òun ṣe wá nǹkan kan ṣe sí, tí kú yẹn dẹ̀ ṣe bẹ́ẹ̀ ò mú mọ́mọ lọ́mọ lọ́wọ́. Ṣé ìlọsíwájú náà nìyẹn? Inú agboolé Abẹ́òkúta mélòó tẹ́ ti gba Christianity tó jẹ́ pé Ṣódẹkẹ́ ní tẹ́ máa sìn nìyẹn láyé tiyín? Mélòó ló ti dahoro? Ìlọsíwájú kan náà nìyẹn náà, àbí bẹ́ẹ̀ kọ́? Mo béèrè ní. Ìlọsíwájú náà nìyẹn náà. Tó bá tiẹ̀ wá jẹ́ wípé ká tiẹ̀ wá sọ wípé Christianity yìí lótìtọ́ àti lódodo ìlọsíwájú ló wá dé bá ilé ayé yín, ó ṣe jẹ́ pé gbogbo àwọn ìlú Christianity lèmi wà yìí nìsín, Róòmù yìí, kí ló dé tẹ̀yin ò tó Róòmù tẹ́ ẹ̀ ju Róòmù lọ lábẹ́òkúta? Mọ Jésù tó, Jésù ò gẹ́ẹ̀tì yín tó, àbí bó ṣe yẹ kẹ́ máa pè kọ́lẹ̀ ń pè? Kí ló dé tí ìlú Abẹ́òkúta, kí ló dé tí ò lajú káyé ẹ̀ dá ju Róòmù yìí lọ? Ṣé mọ̀ pé gbà tí Ṣódẹkẹ́ máa lálàá, ó lálàá wípé wọ́n bímọ lóòjọ́, ó rìn lóòjọ́, àlá ìlọsíwájú pé pápápá gbogbo nǹkan yín báyìí ó máa búùmù ni, ó máa búùmù ni, ká tó wí ká tó fọ̀ ẹ́ ti ju Nàìjíríà gan lọ, odidi Nàìjíríà gan wọn lè bá standard yín. South Africa gan wọ́n ń ṣeré lẹ́gbẹ̀ẹ́ yín. Kí ló dé táyé yín ṣe rí bẹ́ẹ̀ yẹn? Lénìí lábẹ́òkúta lénìí, tẹ́ bá dé anybody tó bá ní owó, tó bá gbówó wá Abẹ́òkúta lénìí, àwọn kò rí jẹ, kò rí mu, kò rówó school, kò rówó ilé, kò rówó gbá, kò ráwo lọ́ máa gbà tán.
báwo láyé yín ṣe rí bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo Christianity gbé ìlọsíwájú wa f'Abẹ́òkúta nílùú Abẹ́òkúta kan náà lénìí mélòó yín lẹ rí owó pé ìyàwó yín ó ń bímọ o ẹ dẹ̀ ń rí owó ṣèké àwọn ọmọ bó ṣe yẹ mélòó nínú yín yá ẹjẹ́ wa máa tò àwọn ọmọ Abẹ́òkúta ká tó wọn sílẹ̀ báyìí bóyá tí irú Christianity tẹ̀tẹ̀ ẹ̀gbà yẹn bóyá tí n bá rí bí ìgbésí ayé gbogbo àwọn Christianity Abẹ́òkúta bá ṣe rí bóyá mo lè gbé wá sí Ìpẹ̀rù mélòó káwa náà tiẹ̀ lè ní ìlọsíwájú bíi tìyín báyìí ìbéèrè ni mo béèrè mélòó àṣẹ kí n ṣàbẹ́òkúta tèmi lọ níjọ́ kìíní àná ni gbogbo àwọn kéréje gbogbo páànì brown àní níná lámọ́láṣọ tí ìgbà rántí tí ìgbà gbàgbé eré abẹ̀yìn amọ́láṣọ àní ní iná níbẹ̀ níwọ̀n odindi ọ̀sẹ̀ kan báyìí wọn ní ṣe pín níbẹ̀ nǹkan tó ti ìgbà tí nǹkan tiẹ̀ fẹ́ rọjú díẹ̀ ni mò ń sọ yìí o lọ́dún náà lọ́hùn I'm talking about nothing less than 15 years ago èmi lọ bá wọn kẹ́ mọ́ bẹ́ẹ̀ wọ́n bímọ mọ́ á lọ ṣọmúgọ̀ ayé tiẹ̀ ti wá polúkú mo ṣojú ayé ìgbà táwọn sọ yìí lọ mélòó tìbí tó bá tiẹ̀ ní èèyàn gba nǹkan ṣèbí ká yé ẹni wà ṣe kó lè nílò síwájú ni àtijọ́ táwa ti gba Christianity lórí ilẹ̀ wa àti Islam ìlọsíwájú wo la lè fọwọ́ kàn pé àwọn èèyàn wa gan tí wọ́n kàwé gan tí wọ́n ṣoríire nídìí ìwé kíkà yìí wọ́n ò fi sin ìlú gbogbo ọgbọ́n tá a gbọ́n gbogbo ìmọ̀ tá a mọ̀ gbogbo òye tá a ní tá a bá kúrò lórí ilẹ̀ wa a máa padà useless ni ìlú bòmí la máa lọ fi sìn ẹ mọ̀dí nítorí wípé ìpìlẹ̀ tiwa gangan tó yẹ ká mójútó àmójútó à ń bẹnu àtẹ́lù lójoojúmọ́ ilẹ̀ yẹn kò lè sàn wá a máa kọ́kọ́ mójútó tara wa náà nítorí ẹ̀ tá ẹ bá rí eléyìí tó kàwé lórí ilẹ̀ wa ó gbúdọ̀ lọ fi sìn lóyìnbó ni tẹ bá rí eléyìí tó lówó lọ́wọ́ ó gbúdọ̀ lọ fi sìn ibòmíì ni tẹ bá rí eléyìí tó sọ pé òun lọ́pọlọ lórí kò lè lò lórí ilẹ̀ yẹn ẹ dẹ̀ gba Jésù jù ẹni tó ní Jésù lọ ẹ rí i pé Jésù ń run yín nínú ó ń bà ti yín jẹ́ ẹ gba Jésù ju àwọn tó ní Jésù lọ ayé yín kò bá standard àwọn tó ní Jésù ẹ gba ìsìlámù ju àwọn tó ní ìsìlámù lọ ayé yín kò gbọ́dọ̀ bá standard àwọn tó ní ìsìlámù kàkàkà ayé yín tún bá standard ẹ tún ń làkàkà lójoojúmọ́ gbogbo ìlàkàkà ìgbésí ayé yín ẹ ń gbé lọ Jerusalem ni tẹ bá ti ṣe ẹ mọ̀ wípé tí n bá fi owó tí n bá fi ra tíkẹ́ẹ̀tì tí mo gba visa ẹ mọ̀ pé ìlú yẹn gbogbo owó tíkẹ́ẹ̀tì mi ìlú yẹn ló máa fi lọ tún ṣe ìlú tí mò ń lọ yẹn owó tíkẹ́ẹ̀tì owó visa owó gbogbo ẹ̀ ìlú yẹn ló máa fi tún ṣe ó ti níbi tówó yẹn lọ nínú ẹkọ́nọ́mì wọn ẹ̀yin á wá fi ilẹ̀ tiyín tó lọ́ràá lẹ̀ ẹ wá lọ sí oko aṣálẹ̀ ẹ lẹ́ẹ̀ lọ wá orílẹ̀-èdè tó dáa bí tí Ọlọ́run ti yín sọ̀kalẹ̀ sí. Ọkọ mi máa ń sọ kinní kan pé sórí nílé ayé yìí ẹlòmíràn máa ní kọ́lọ́run tiẹ̀ fún òun ní opportunity kóun tiẹ̀ lówó ó ní sórí àwọn tó bá sọ bẹ́ẹ̀ ní age of 30 age of 40 ó ní wọ́n sì lè máa rí sọ pé bóyá opportunity gidi ò tí ì wà ó ní ṣùgbọ́n àwọn tó bá ti ń lọ bíi 70 80 ó ní lọ wò wọ́n dáadáa opportunity ti wá wọn ò lò dáadáa ni ó ní ìgbà wọn ti dé Olódùmarè ti ṣíjú wò wọ́n ó ní nígbà yẹn wọ́n rí wọn lò dáadáa wọ́n rí opportunity yẹn báyìí wọn ò tẹ̀ èyí tó yẹ kán sáré mu sàlóògùn wọ́n fi ilẹ̀
nǹkan tí ò kàn wọ́n ni wọ́n rán. Òun ló fà á tó yẹ pé wọ́n ṣì ń lament at that age. Ìgbà mìíràn ọ̀rọ̀ wa ò le, ọpọlọ tó yẹ kẹ́lòmíì fi ronú òun ló fi ń tẹ ilẹ̀. Bí mo ṣe wà yìí àti ilẹ̀ mi ni mo ti wà very inquisitive. Àti ilẹ̀ mi ni wọ́n ti mọ̀ wípé ọmọ eléyìí ṣẹ̀dẹ̀ mọ́ pé ọmọ tó bá bẹ tó bẹ sọ̀rọ̀ tó bẹ sí pé ká question gbogbo nǹkan, ṣe mọ̀ pé nínú family ó máa ní bí tiẹ̀ ṣe jẹ́. Wọ́n máa wò pé kinní kan wọ́n máa ń sọ ní wọ́n ní eléyìí bá ṣe ń wo yòó ní òde bí ìlú o bó ṣe máa ń sọ nìyẹn. Ọmọ tó bá sharp láti kékeré wọ́n ti máa ń mọ̀ ọmọ yìí máa sharp, ọmọ yìí máa ṣe. Èmi ti máa ń question lo everything tí n bá rí báyìí màá máa bẹ̀rẹ̀ pé kí ló tí kìíní ṣe rí báyìí, kí ló tí kìíní ṣe rí báyìí. Wọ́n á máa pe family meeting lé mi lórí pé ẹ máa gbọ́ nǹkan tọ́mọ lágbájá tún sọ, ó máa tún béèrè báyìí, eléyà máa sọ tiẹ̀. Èmi máa dúró sáàrin family bá eléyà sọ tiẹ̀ pé ìwọ yìí ó dẹ̀ lórí láyà ó béèrè irú béèrè báyìí, olórí láyà ó sọ orúkọ báyìí. Nítorí wípé Olódùmarè máa ń dá ọ̀pọ̀lọpọ̀ wa a kàn máa ń dédé yàtọ̀ ni. Bóyá àwa làwọn bàbá ńlá kù pọ̀nrín pọ́n gbá. Nítorí gbogbo nǹkan tá à ń rí ní ìsìn tèmi rí ní ìsìn ó máa strange lójú wa pé ìgbà táwa fayé lẹ̀ báyìí kò rí báyìí tẹ́lẹ̀, báwo ni gbogbo nǹkan ṣe wá dàrú báyìí. Ó máa ń jẹ́ nǹkan tó jẹ́ ìyàlẹ́nu fún wa. Tẹ́ bá bí ọmọ tí ọmọ yín tó bá béèrè ìbéèrè tó bá ti ń sọ̀rọ̀ bí àgbàlagbà tó bá ń ṣe nǹkan bí àgbàlagbà, ẹ má rò wípé ọmọ yín ni ó jù yín lọ torí ọmọ yẹn ó ti wáyé rí. Ọmọ yẹn ó ti wáyé rí, ó dẹ̀ mọ̀ wípé ńgbà ayé tóun kọ́kọ́ wá yẹn kò ń ṣe bóun ṣe fílẹ̀ rèé. So tó bá ti rí spirit ẹ̀ máa question ẹ̀ pé kíní yìí ò ná máa kò yẹ kó rí báyìí. Spirit ẹ̀ ọ̀rọ̀ tèmi àti grandpa ń sọ lánàá náà nìyẹn náà pé spirit ẹ̀ máa gbọ̀rọ̀ pé bá tí mo wáyé báwo láyé ṣe ti wá ṣé ní ẹnu ìsìn tí mo lọ tí mo sáré wá tí mo padà lọ tí mo tún ti padà dé ní gbogbo ẹ̀ ti bàjẹ́ tó yìí. Òun ni ọmọ yẹn ń rí bọ́ ọmọ yẹn náà ìgbà pé Olódùmarè ti fi gbàgbé sí kò lè sọ kò lè mọ̀ but something is not just right. Nítorí ẹ̀ ló ṣe máa wà inquisitive ló máa béèrè tó bá rí afẹ́fẹ́ tó fẹ́ á béèrè tó bá rí kinní kan tó lọ á béèrè pé gbọ́ gbogbo ilé ìwà àjẹlẹ̀. Àìmọye ẹlòmíì tó yẹ kó dọlọ́mọ lénìí Christianity yóò jẹ́ kán dọlọ́mọ nítorí wọ́n ti ní tí Jésù ò bá ti lè ṣe àwọn ò yà kú bẹ́ẹ̀ ni. Ṣé lọ síwájú nìyẹn kéèyàn fojoojúmọ́ pààyàn kéèké ṣaláìní ọmọ nítorí Jésù. Ẹlòmíràn nídìílé wọn wọ́n máa ń ní owó, nídìílé wọn ajé ti bá wọn múlẹ̀ wípé àrọ́mọdọ́mọ yín báyìí ó máa rajé jẹun ni kò ní lálàṣí owó. Ṣùgbọ́n àrọ́mọdọ́mọ yín tó bá wá máa bá ajé jí máa bá Jésù. Ọmọkọ́mọ tó bá máa bá jẹ́jí tó máa bá Jésù nídìílé yín nǹkan báyìí tó bá ti lè máa ṣe nídìílé òrìṣà ajé ìdílé yín yìí ọmọ náà tó tòṣì mọ́ láyé. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ Jésù lénìí o. Àárọ̀ ò bọ́ tọ̀sán ò bá talẹ́ yóò lọ gba àwọn ní gbèsè ló fi sọ́rùn bíi tẹ̀ṣọ́. Ara ìlọsíwájú tí Jésù mú wá náà nìyẹn àbí ìlọsíwájú kọ́. Ẹlòmíràn nídìílé wọn àwọn baba ńlá kò pọ̀nrín pọ́n gbá wá yẹn ojójú wọn rí bí ìdílé wa yìí báwo lè ìdílé wa ṣe wá rí báyìí. Kí ló dé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kú ní kékeré. Òun náà wo lágbájá kó tó yẹ ọjọ́ báyìí ó ti kú.
èmi náà dẹ̀ ni mo ti ń tó iye ọjọ́ orí yẹn, wọ́n á fọkàn kéjì, wọ́n á gboko ariwo lọ wípé ìdílé wa yìí àwọn ti ń rí wípé àwọn ò kì í tó iye ọjọ́ orí báyìí, àwọn fẹ́ máa dàgbà káwọn máa dògbó, kí ni káwọn ó ṣe sí? Babaláwo ó bá dáfá, yóò bá ní báyìí kásá báyìí káwùdì. Àwọn àrọmọdọ́mọ yín tí wọ́n bá ti lè máa ṣe bẹ́ẹ̀ lọ, ó lè jẹ́ obì lásán, ó lè jẹ́ omi lásán, ó lè jẹ́ ọmọ yẹn tí wọ́n bá bí wọ́n gbúdọ̀ ṣòro lé fún. A lè pẹ́ láyé, Jésù ti gbé gbogbo ẹ̀ lọ, ṣe ló bá ń ikú wọ̀ọ̀wọ̀ nínú ìdílé, ikú àìtọ́jọ́. Àgàgà ìmí inú wọn, tájé bá ti sọ wípé òun sọ̀kalẹ̀ sílé yín, ẹ rájé jẹun, ṣùgbọ́n ajé yìí tẹ bá ti ń rájé jẹun àti máa pẹ́ láyé yín. Báyìí kásá báyìí káwòdì, ìmí inú wọn wá lówó, òkìkí wọn á tàn nígbà táwọn baba ńlá wọn ti bá wọn ṣe. Pé ìdílé wa yìí a gbúdọ̀ tòṣì mọ́, a gbúdọ̀ máa dẹni yìí láwùjọ. Ọmọ náà á kàn dédé kú pì ní pì nígbà tẹ́ ẹ̀ bá ti ṣe mọ́. Ẹ máa lówó, ẹ máa lókìkí, ẹ ní tọ́jọ́ ni. Kò sì sí Jésù ò lè bá yín ṣe. Irú ìlọsíwájú tí Jésù mú dé wá fún yín náà ni. Àbẹ́mọ̀ wípé kálukú ló ní tiẹ̀, kálukú àbí tiẹ̀ lára ni. Tìdílé tèmi wà ń bẹ̀. Tí n bá bèrè lọ́wọ́ àwọn àgbààgbà mi pé ìgbà tí mo lọ, mo bèrè lọ́wọ́ ìyá àgbà mi kí ló ń ṣe ń ìdílé wa, ó sọ gbogbo ẹ̀ fún mi. Kí ni ṣíṣe, kí ni àìṣe, gbogbo ẹ̀ pátá ló sọ fún mi pé rárá, eléyìí ò sí bẹ́ẹ̀, eléyìí wà ń bẹ̀, eléyìí ò sí bẹ́ẹ̀, eléyìí wà ń bẹ̀. Ó yé mi yéké. Ibi tí mo ti wá nìyẹn. Ó dá o, ó kù díẹ̀ káàtó o. Ibi tèmi ti wá nìyẹn, and I'm proud of it, and I will live by the rules. Káyé lè yẹ mí ni, kó lè sàn mí ni, kí ìgbé ayé mi lè nítumọ̀ ni. Nítorí wípé tí n bá sọ wípé Jésù ni, màá jẹ́ pọnmọ́ etí ẹ̀. Tí Jésù wọ́n mọ wò mí ràn báyìí, tí ó bá jẹ́ pé nǹkan kan wà tó rí bẹ́ẹ̀. Àwọn baba ńlá wa, àwọn ẹrúmọlẹ̀ ìdílé wa gan, á máa wò mí báyìí because ọ̀rọ̀ ilé ayé yìí, àwa èèyàn la máa ń ṣe pẹrẹpẹrẹ ibi tí wọ́n pè wá sí ìyá ó dẹ̀ ń jìyà ajé àràn lọ́wọ́. Irúmọlẹ̀ ò kì í ṣe bẹ́ẹ̀ o. Wọ́n máa wò ẹ́ lọ́nkàn ni. Ẹni tó bá pè wọ́n sí lọ́ọ́ dà sí. Bó o bá ti pè wọ́n sí wọn dà sí nìyẹn, máa bá tiẹ̀ yí lọ. Tó bá dẹ̀ tún wáyé ní ìgbà, guess what? O máa ní issue yẹn until you have sense. Ìyá mi, Àjọkẹ́ Àdé, ẹ káàbọ̀. Ṣé dáadáa lẹ wà mà? Àwọn ìyá olórin wa nù. Ohun yìí ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Until you have sense, you will continue. Tó bá padà wáyé ní ìgbà, ṣorí àìrọ́mọbí yẹn kì í ṣe pé ó máa dà ẹ́ láàmú lójú ní. Tó bá dàgbàdàgbà tó sọ pé Jésù ló máa ṣe, tó bá tún lọ tí Jésù ò bá ṣe, tó bá tún padà dé, ó tún máa pẹ̀rẹ̀, ó máa sunkún lé ọkọ kan sí kejì ni. Wọ́n máa dá báàgì ẹ síta ni. Torí ó máa ṣaláìní ọmọ yẹn ni. Ó máa sunkún àìríbí ni. Kì í ṣe pé Jésù ò mú lọ síwájú wá. Jésù wá disconnect ẹ from your root ni. Àìrọ́mọbí tó ń ṣe ẹ́ yẹn, ó lè jẹ́ nǹkan tó ń ṣe yín nídìílé yín nìyẹn. Káwọn bàbá ńlá kù pọ̀nrípọ̀n gbá ẹ tó wá solution sí, tó wọ́n fi wá tọ Ifá lọ tí Ifá wá ní òkè. Tẹ bá ti lè rúbọ báyìí, òòṣà báyìí aládìmú yín nídìílé yìí, ẹ máa bímọ. Ọmọkọ́mọ tó bá ti wá láti ìdílé yìí, tó bá ti ní issue àti rọ́mọbí, tó bá ti rí babaláwo re, tó bá ti sọ fún kó ṣe báyìí, tó bá ti ṣe ọmọ bá dé, ìwọ ọ̀kẹ́ ní ṣe. Jésù ti gbá ẹ lọ, Jésù ti gé ẹ létí lọ, wò bá kú. Bó ṣe máa bá kú ló ti wà ní. Nítorí ibi tí Jésù gẹ̀ẹ́tì ẹ dé, o ò gbọ́ fèrè ọdẹ. Ajá ẹ ti sọnù tipẹ́. Kò sí ohun tí wọ́n lè sọ, o ò lè gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa tó ń dààmú láyé yìí, kò yẹ ká dààmú.
kò yẹ kí àìríjẹ àìrímu àìríná àìrílò kó jẹ́ tiwa. Nígbà tá a dẹ̀ ti sọ pé Jésù ni ó ṣe é, a sì ti takú ti Jésù náà nìyẹn. Guess what? Jésù ò ní nǹkan kan ṣe torí pé Jésù kò ní connection kankan pẹ̀lú ẹ̀. Àwọn tó bí ẹ, àwọn bàbá ńlá kùkùnrin kan gbá ẹ tó ṣẹ̀ ẹ́, àwọn náà ní connection pẹ̀lú ẹ̀. Àwọn ọkùnrin kan gbá ẹ tó ṣẹ̀ ẹ́, àwọn ni wọ́n ní connection pẹ̀lú ẹ̀. Ìgbà tó dẹ̀ ti sọ pé ò bá wọn ṣe tó ti disconnect yẹn, ó tán nìyẹn. Ọ̀nà ọmọ tó bá ṣípá òun nìyá ẹ̀ máa gbé. Èyí tí ò bá ṣípá ìyá ẹ̀ máa wò lọ́nkàn ni. Ó lè wá máa pariwo wọ ọmọ yìí wá jẹ́ ń gbé ẹ̀, kò sì ṣípá náà nu. Báwo lọmọ ti bí àwọn ìyá ṣe fẹ́ lọ gbọ́mọ? Ó lè máa sunkún gẹ́gẹ́ bí abiyamọ tó jẹ́. Gbówó ọmọ yìí ń gbé ọ, má bọ̀ jẹ́ kí n gbé ẹ̀ kó má ṣe wàhálà mọ́, jẹ́ ń gbé ẹ̀ tí ì ṣe irú ẹ̀ rí. Tọ́mọ máa rìn lọ báyìí máa wò pé ọbí ta ti ń rìn yìí pọ̀, òrùn yìí pọ̀, ọwọ́ ọmọ ìjẹ́ ń gbé ẹ̀ tó máa ní rárá òun ò gbà. Ìgbà tó bá sún ọmọ yẹn tí ẹsẹ̀ ró, bóyá ìrìn ṣẹ̀ ń yàn ni, tẹ́sẹ̀ ró tó sun tó rẹ̀ tó rùn pa á wá ṣe báyìí. A jẹ́ wípé màámi mo ti jọ̀wọ́ gbogbo ẹ̀ gbé mi, ó ti sú mi ò ṣe mọ́. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ẹ̀sùn ò bá mi awólèsì. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ó dijọ́ tó o bá tó sọ wípé ó ti sú ẹ, káwọn òṣàdílé ẹ kó tó lè máa gbé ẹ. Ṣùgbọ́n tó bá sọ pé o rọ́gẹ̀dì, Jésù rọ́kú lórí ọ̀rọ̀ Jésù yìí, bó ṣe máa rọ́kú náà nìyẹn. Ṣé gbogbo ìdílé Ṣódẹkẹ́ tá bá ń ká tàn wọ́n lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń dààmú. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń sunkún nǹkan èèyàn kan àbí kejì. Kì í ṣe pé wọn ò dá tó o, torí wọ́n ti disconnect ara wọn. Wọ́n ti fi Ṣódẹkẹ́ parọ́ fún wọn wípé bàbá yín náà ló ní kẹ́ ẹ gba Jésù. Wọ́n ti fi Ifá, wọ́n ti fi parọ́ fún wa pé Ifá náà ló ní kán gba Christianity àti Islam. Àwa kọ̀yìn sí Ifá yẹn. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Àwa ní defense kankan. Jésù wá wu Jésù wá ba ayé yẹn jẹ́ tán pátá. Kéèyàn bímọ láàárọ̀, kéèyàn jí láàárọ̀ kùtùkùtù ayé ẹ̀ kó jẹ́ pé ìpayín kékeré ló mọ̀ títí tó fi dàgbà. Bàbá kan pè mí ní ìjẹta, wọ́n sì máa gbétò yìí, wọ́n wà ní Amẹ́ríkà. Bàbá yẹn ní Òṣàtọ́lá, ẹ ṣeun. Lóòótọ́ táwọn bá rántí ó máa ń dùn àwọn pé ọjọ́ alẹ́ àwọn làwọn ṣẹ̀ṣẹ̀ wá mọ̀. Táwọn ti dààmú ó wá jẹ́ ọjọ́ alẹ́. Ṣùgbọ́n ó sì dá bẹ́ẹ̀ o pé ọjọ́ alẹ́ yìí náà táwọn mọ̀ yìí náà ó tún padà yíìs àwọn tó jẹ́ pé gbogbo nǹkan wá ń padà bọ̀ sípò tó wá ń rọrùn fáwọn. Ọjọ́ alẹ́. Ìwọ dẹ̀ wà ní màjèsín, wọ́n ń bá ẹ sọ. Òun yíràn pẹ̀. Ó dijọ́ tí òṣì, ìṣẹ́, ìpayín kékeré bá tó sú ẹ ló tó máa gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ̀ kò ní sú yín torí Jésù ti sọ pé long suffering of the Lord ni. Ipe nǹkan tó ń bá ojú tó ń pọ́n iṣin yìí àpọ́nkú ni. Àpọ́nkú. Bó ṣe máa bá yín kalẹ̀ nìyẹn tẹ́ máa kú sí díẹ̀. Kò ṣe gbogbo nǹkan lówó o. Àwọn nǹkan míì wà tó jẹ́ pé wàá wò wípé yes, èmi rè mo ń ṣe nǹkan tara mi. Ọkàn á balẹ̀.
ọkàn ẹ̀ á balẹ̀ ọjọ́ Sunday tó bá sọ pé èmi ni mò ń sọ̀rọ̀ yìí máa nírọ̀ ni ọjọ́ Sunday bọ́ọ̀sì tó ń gbé àwọn èèyàn lọ sí church wọ́n máa gbé lọ báyìí tí n bá rí èèyàn kan tó fẹ́ torí mò ń ṣe iṣẹ́ Jésù tí n bá rí àgbàlagbà tó fẹ́ wọlé èmi tí mo ti wọlé o tí mo ti jókòó ọ tí n bá rí àwọn ọmọ tó ṣẹ̀dé láti nínú ìlú yìí tí n bá rí àwọn ọmọ tó ṣẹ̀dé láti orí omi yẹn máa ní make una carry them me I no way I go take my leg waka mo sì fẹsẹ̀ rìn in almost 1 hour 20 minutes dé church nítorí mo believe pé mo ń ṣiṣẹ́ Jésù. Màá gbàwẹ̀ bíríbírí ọjọ́ 3 mi ní mu omi sí ẹnu mi dẹ̀ ní fọyín torí mo believe pé mo ń ṣiṣẹ́ Jésù. Pásítọ̀ ló fi bú mi pásítọ̀ ìjọ wa I was really pathetic then tó bá rí mi gan wọ́n máa gbà ṣé Jésù náà ló dẹ̀ gbà báyìí láyé ẹ̀ polúkúlù oṣù tó yìí ayé mi ò ní ìtumọ̀ tó bá tún close ní ṣọ́ọ̀ṣì gbogbo àwọn èèyàn wọlé mo ti wọlé o kò ṣe pé wọ́n ṣáájú mi wọlé o mo ti wọlé mo ti jókòó o bus don full now how you wan take enter now mani no worry I go take leg waka go house máa bọ́lẹ̀ àṣé wọ́n fi mí ṣe ẹ̀jẹ̀ ni àṣé mò ń ṣẹlẹ̀ àṣé mò ń ṣe ẹ̀sìn ni mo yẹ ríre nígbà náà mo àná kan ni pásítọ̀ ó sọ lójú mi báyìí ìgbà tí wọ́n lè mú mọ́ra mọ́ wọ́n ti sọ lẹ́yìn mi ó sọ lójú mi báyìí but this Jesus wey you collect ayé ẹ ti wá ó ti Sister Bimbo e get as e be for your body you know say as you be nowhere wey you no fit I go see you go take leg waka go church waka go house lẹ́yìn tó bú mi tán ló tún fẹ́ fi mí jẹ prayer warrior àsìkò gbà yẹn dẹ̀kẹ̀ lójú tèmi ti ń là díẹ̀ ó ti ń bá mi sọ pé àṣé báwo ni láìfẹ́ ṣe rí báyìí gbà wo ló wá rí báyìí gbogbo ẹsẹ̀ mi máa bù nílùú òyìnbó torí mo fẹ́ ṣiṣẹ́ Jésù níjọ́ tí mo ti ń ṣiṣẹ́ Jésù kí ni mo bá bọ̀ ibẹ̀ mi rè lọ́jọ́ tòní. O ò lè bá mi sọ ń gbà yẹn wọ́n ti gé mi létí lọ ń gbà yẹn Ọlọ́run ló ní pé etí mi àwọn gbarúmọ̀ lè bá mi lẹ díẹ̀ mọ̀ bílẹ̀ bẹ́ẹ̀ pé kọ́ má gé tán ráúráú. Òun làwa wá ń bá yín sọ pé ìwọ tó o bá ti sọ wípé ti ẹnu bàbá ẹ̀ rùn ẹnu ìyá ẹ̀ bàbá ńlá kù bàbá ẹ̀ ó rùn ó máa pọ́n láṣọ kú ni tó o bá dẹ̀ pọ́n láṣọ kú nǹkan tí ò yẹ kó pa ẹ́ lẹ́kún ló máa pa ẹ́ lẹ́kún tó ti rí bẹ́ẹ̀ yẹn nǹkan tí ò yẹ kó pa ẹ́ lẹ́kún òun ló máa pa ẹ́ lẹ́kún ọpẹ́lọpẹ́ wípé èèyàn jẹ́ abiyamọ tòótọ́ àkọ́bí mi ò bá ti kú àkọ́bí mi kò bá gbogbo bí ni mo ti máa ń sọ àkọ́bí mi tí mo bí láyé mi omi àjípọn ayé mi kò bá ti lọ Ọlọ́run ló ní wípé Jésù ò gẹ́ẹ̀tì ìpèsè ayé mi dé level yìí nígbà mo rí ọmọ tó wà nílẹ̀ báyìí bẹ́ẹ̀ bá gbọ́mọ mi sórí bẹ́ẹ̀dì báyìí bó ṣe máa rí mi gbọ́rọ̀ gidi ẹ lè ka egungun ọ̀há ẹ̀ báyìí ẹ máa fọwọ́ kà báyìí ẹ ní èjì ẹ̀ta ẹ̀rin lọ́mọ tó ti ń rìn ọmọ tó ti ń sáré tó ti ń ṣeré kiri àṣé ìwọ̀dílé wa ni ẹ mu màá lọ rẹ mu bàbá ló ń ṣe o ẹ mu ẹ fi sẹ́nu ẹ tú sí lójú ẹ tú sí lára ẹ fi wẹ̀ fún wọ́n mọ̀ mí nílé ẹlẹ́mu mo ṣe máa gbu kẹ́gìrì àṣé ìwọ̀dílé wa ni àṣé wọ̀ mò ń jẹ àṣé mo tún ń fọmọlé wọ̀ máa tún gbé mu máa tún bù sínú abọ́ máa tún gbé sẹ́nu níbi tó le dé lọmọ ń lọ ọmọ ọ̀tá ọmọ mi ti ń rùn lẹ́pa èmi gan ti ronú mo ti ro oríṣiríṣi pé tó kó lẹ́yìn kó ṣe ó ti tán síbẹ̀ náà ni ọpẹ́lọpẹ́ ìyá tí mo máa ń bá ra rice ló ní ẹ mọ̀ pálákọ̀wé lẹ́yìn kí ló ṣẹlẹ̀
ó ti rí lójú mi, ó ti rí pé ọ̀tá mi ti di rádaràda. Wọ́n á ní ara ọmọ mi ni ó yá. Ó ní kí ló ṣe? Bá ní wọ́n ní bàbá ni. Bàbá dáadáa, ó wá bá ṣeré ni. Tẹ́ ẹ̀ bá ti wá sọ pé alákọ̀wé yín ò ní gba nǹkan. Òrìṣà táwọn ń bọ̀ ń dìlé àwọn nìyẹn o. Ṣé kí n fún yín lómi díẹ̀? Nígbà tí mo dẹ̀ ti mọ̀ pé Ọlọ́run má jẹ́ àrí kò ṣe dáadáa, ó sì bẹ́tà kí n try nǹkan kan. Gbogbo òògùn tó sọ fún mi pé kí n lọ lò wọ́n ní kò gbọdọ̀ gba abẹ́rẹ́ ni mo ti rà. Kò sówó kankan lọ́wọ́ mi, 200 naira tó kù lọ́wọ́ mi mo lọ fi ra ráìsì lọ́sàn-án ọjọ́ yẹn pé bó bá ti ẹ̀wulẹ̀ lọ, èmi á ṣáà jẹun, mi ì jẹun láti ọjọ́ yìí. Mo ti gbẹ, ó ti korí. Lọ́mọbìnrin yẹn lọ bu omi wá fún mi. Ó ní níwòyí ọ̀la, ó lọ́mọ yẹn máa rìn tó máa sọ̀rọ̀ báyìí, tó máa dìde. Èmi dẹ̀ kò nílò ìgbàgbọ́. Jésù náà ló máa sọ fún mi pé tó o bá ti nígbàgbọ́, ṣàbólóògùn ti wí ni. Ògùn tí ò jẹ́ ewé ẹ̀ lókùn kan, omi ló bù fún mi, omi ìdí kí ló ti ń porúkọ Ọbalú ayé ló bù fún mi. Ni mo rọ sínú rọ́gólìsì ìjọ náà. Change mi wá kó 15 naira wá ní pé mo á ní kí ni mo fẹ́ fún yín ní pé tóun bá ti lè ra obì ẹyọ kan àbí méjì sídìí òrìṣà, mo yẹ fún 15 naira tó kù lọ́wọ́ mi. Mo yẹ délé nìyẹn, mo yẹ fún ọmọ lómi mu ni. Bá fún mi wúrẹ́ ọmọ, mo ṣáà fún mi ṣe gbogbo ara ọmọ báyìí. Ó tún di lálẹ́ mo tún fọ́ ọmọ mi. Ó tún di láàárọ̀ ọjọ́ kejì mo tún fọ́ ọmọ mi. Lọ́wọ́ bá náà òun fẹ́ jẹun pé ebi ń pa ọ́. Ebi ń pa ẹ́. Omi mo ò lè connect dọ̀tí yẹn. Gbogbo àwọn experience yẹn ni ló jẹ́ kí n tètè padà sílé pé ìṣẹ̀ṣe làgbà lóòótọ́. Ọmọbìnrin ìgbà tó gbómi yẹn bọ́ síta ó ní kí n wo omi náà nínú àmù làwọn máa ń pọ́n sí. Ẹgbẹ́ Ọbalú ayé dẹ̀ ló máa wà, ló bá mú nínú ẹ̀. Pé kó má bàa sọ wípé òun fún mi ní nǹkan míì ni òun ṣe mu nínú ẹ̀ o. Ẹ gbà mo ṣe lọ lò yìí. Ọjọ́ kejì ọmọ mi máa fẹsẹ̀ méjèèjì dúró rọ̀lẹ́. Mi ò mọ bí tí mo fẹ́ sáré gbà. Mi ò mọ bí mo ṣe fẹ́ dunnú sí. Mo tún padà lọ gba omi yẹn lọ́wọ́ ẹ̀. Mo tún padà gbé omi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan nínú ilé. Tá bá ti fẹ́ mu omi báyìí, màá wá ta sínú omi tí bá ti lọ pọn omi nínú kànga, tí bá ti dà sínú àmù, màá wá mú omi yẹn, ìdérí kan màá ta sínú omi. Because mi ò rírú ẹ̀ rí. Tí lọ́mọ tí mo ti lo oríṣiríṣi oògùn fún tí kò ṣiṣẹ́. Oògùn àwọn baba ńlá wa, nǹkan àwọn baba ńlá wa kò nílò ìgbàgbọ́ kankan yẹn. Àwọn bàbá wa tó sọ wípé oògùn tí ò jẹ́ ewé ẹ̀kú kan ni wọ́n mọ tí wọ́n ń wí. Wọ́n mọ tí wọ́n ń sọ. Wà wá jókòó, wà wá adamant, kò sí bó ṣe lè bá ẹ sọ, ayé ẹ ti fẹ́. Ó dà pé ìgbà tó ń bọ̀ láyé gan ti sign ẹ̀ pé ayé ẹ tó ń lọ yìí o, ayé ẹ ń lọ bàjẹ́ ni. Bó ṣe ń lọlé ayé yìí báyìí káyé ẹ kàn rùn pátápátá ni. Ó ti sign ní ìgbà tó ń bọ̀. Ìwọ Kristẹni àti Mùsùlùmí tó bá ń bá ẹ sọ, tó ò bá gbọ́, kó máa rò tó dẹ̀ wà nínú ìdààmú àti ìpayín kékeré, kó máa rò nínú ọpọlọ ìgbésí ayé ẹ wípé ó dà pé o ti sign pé káyé ẹ kàn lọ́rùn láyé ni. O ò wulẹ̀ sign nǹkan tó dáa nígbà tó ń bọ̀. Ó ní arábìnrin kan, mi ò like máa sọ ìṣòro ìgbésí ayé èèyàn, but máa sọ. Arábìnrin yìí olóore ló jẹ́ sí mi, grandpa tí mo ní tí mò ń sọ yìí. Láàárín ọ̀sẹ̀ kan ó lójú wú. Láàárín ọ̀sẹ̀ kan ẹsẹ̀ tútù wú. Kí ló ṣe yín? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Mo bá ní kí n jọ o. Kristẹni ni o, inú agboolé ṣọ́ọ̀ṣì náà ló tún gbé o. Kí n jọ o. Òun ò mọ, wọ́n láwọn ọ̀tá ni o. Kí n ṣáàjọ́, ẹ bá mi bẹ àwọn òṣàyìn yẹn náà o, torí mọ̀ kó níṣẹ̀ṣe lè mí. Èmi ò ń fi pamọ́, gbogbo ayé ló ti mọ̀ fún tẹ̀dọ̀ mi pé ṣẹ̀ṣe ni. Ẹ bá mi bẹ àwọn òṣàyìn yẹn náà o, kinní kan o, ẹ jọ o, ọ̀rọ̀ ayé òun ò tẹ̀ wá yé òun mọ́ o. Mo bá ní ó dà, tó bá dáfá fún yín, ṣé máa gbọ́ kìlọ̀, ṣé máa rúbọ.
gbogbo ẹ̀ lòun máa ṣe pátápátá lówó tóun tiẹ̀ wà yàrá ni ọ̀tá òun o tó lóore mi ni mi ò lè sọ pé directly para ni ń bá wa pé babaláwo bàbá dáfà ìgbà tí babaláwo máa kí ifá babaláwo ní nídìílé àwọn arábìnrin bó ṣe sọ ẹ ti máa mọ̀ pé nídìílé wọn oníṣẹ̀ṣe ni wọn mi ì tí ì sọ délẹ̀ lóníwò bàbá òun gangan babaláwo ni mo ní babaláwo àbò oníṣègùn jọnọlá lord brian ẹ̀yin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́ máa lo fọ́tò yìí kò ní tán lọ́wọ́ yín kò ní tán lápò yín kò ní tán dì yín láṣẹ Èdùmàrè ṣeun bàbá tó bí òun lọ́mọ babaláwo ni òun lòun máa ń bá wọn gún ọṣẹ gún gbogbo ẹ̀gbà tí bàbá yẹn wà láyé ó ní ṣùgbọ́n ìyá òun kìrìsìtẹ́nì ni ìgbà tí bàbá òun dẹ̀ ti kú àwọn ò mọ nǹkan kan mọ́ nípa gbogbo nǹkan tí bàbá àwọn máa ń ṣe mú ní àbí oníṣègùn ni bàbá ní rárá o babaláwo tó máa ń dáfá fáwọn èèyàn tó máa ń lo kinní ọ̀pẹ̀lẹ̀ yẹn ó ní babaláwo ni bàbá òun ní bí báyìí ṣe ń tọ́ka ẹ ní láti padà sí ìṣẹ̀dálẹ̀ yìí àwọn ò wá mọ kinní bàbá ń kọ́ bàbá ti kú màmá ń kọ́ màmá wà láyé ó dáa ẹ lọ béèrè lọ́wọ́ màmá pé gbogbo nǹkan tí mo dádì yín máa fi ń ṣe iṣẹ́ babaláwo yẹn ń kọ́ o ibo ló wà arábìnrin bá pè ya ẹ màmá náà ti da gbogbo ẹ̀ náà àtọkùn ọ̀fà àti gbogbo ẹ̀ ìgbó mo wá pàtẹ́wọ́ báyìí mo ní well play ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ní mo á ní ṣé kò sí ẹnì kankan nù yín tó lè jogún iṣẹ́ bàbá onígbà tó ń pé gbogbo àwọn obìnrin làwọn àwọn kò sọ́kùnrin nínú gbogbo ọmọ tí ìyá àwọn bí àti bàbá àwọn ìyá yẹn dẹ̀ ni the only wife tí bàbá yẹn bí tó fẹ́ gbogbo ẹ̀ ló gbogbo ọmọ tí ìyá yẹn bí fún bàbá yẹn obìnrin ni gbogbo wọn mo ní obìnrin náà ń ṣiṣẹ́ àwọ̀ ó ń ṣiṣẹ́ bàbá ó ń ṣiṣẹ́ ìyá aláwo kí ló dé tó ẹ̀yin ìkọ̀kan nù yín kí ló dé tẹ̀ ẹ̀ mú pé tí ìyá yín wá lọ da gbogbo ẹ̀ nù ṣe rò pé nǹkan tó dànù yẹn ṣe rò pé nǹkan tó normal láti dànù ni mo wá ní ẹjọ́ yàtọ̀ fẹ́yìn gbogbo àwọn àbúrò yín àbẹ́gbọ́n yín báwo lọ ṣe ń ṣe láì fún wọn ó ta bíọ́bíọ́ lónìí ní kíni orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ làwọn fi ń gbé tó bá máa rúbọ lé nílùkù ẹ béèrè lọ́wọ́ babaláwo pé kí ni ohun ẹbọ kí ni ohun ètùtù gbogbo àwọn kinní yẹn kò sí báwọn ṣe fẹ́ lọ jí mọ́ kò sí báwo ni ẹ béèrè lọ́wọ́ babaláwo pé báwo lẹ ṣe lè ṣe kí lẹ lè ṣe kí lọ́nà àbáyọ ẹ̀rù bà ṣé mo pé brainwashing nìkan burúkú ni ó dẹ̀ ń ba yí bó ṣe wà yẹn èmi náà díẹ̀ ń ta àlàbánú ìbejì mo bá sọ ní kínní mo bá bó ṣe jẹ́ olóore mi tó mo bá sọ lẹ́ẹ̀kejì mo bá sọ lẹ́ẹ̀kẹta àgbà tí mo dẹ̀ rí wípé kọ̀ ló ń já sí má bá yín sọ̀rọ̀ lórí ẹ̀ títí àti gbèsègbè kan ó ti wà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ yẹn ṣe rí wípé Jésù ò ní nǹkan gidi tó fẹ́ ṣe gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ babaláwo yẹn wọ́n ń dààmú kiri ayé ni kì í ṣe pé wọ́n máa dààmú ni torí ṣọ́ọ̀ṣì wọn ni iṣẹ́ awo yẹn mi ìfẹ́ sọ sọ́ni mùyá yẹn odù no kò sódùn bẹ́ẹ̀ mi ìfẹ́ sọ sọ́ni mu ẹ ti mọ̀ wípé sọ́ni mu yìí sọ́ni mu ìṣẹ̀ṣe ni tó dẹ̀ ní mínì létí ó wà ń bẹ́ẹ̀ bẹ́yẹn àwọn àbúrò ẹ̀gbọ́n gbogbo wọn náà wà níbi tó ti ń dààmú tó ti ń ba yí wá jọ gbogbo wọn pátápátá bó ṣe sọ fún mi gbogbo àwọn siblings ẹ̀ náà Christianity ni wọ́n kò wá sí kan nínú yín tí Jésù lè gbé dìde pé kí Jésù tiẹ̀ ṣàánú kan nú yín pé àkélé tiẹ̀ rí jẹ kó rí mu kó rí ná kó rí lò kó má forí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ jẹun mọ́ kò sí kankan nú yín tí Jésù wá like kò lè sí
wípé Jésù yẹn gan ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ló ń wa ara wọn sí Jésù lọ́rùn. Kò sí kankan nu wọn tí Jésù ti ẹ̀ lè wò pé ṣé ẹ̀ ń ti ẹ̀ ṣàánú lágbájá nítorí orúkọ mi tó ń pè láàárọ̀ lọ́sàn-án lálẹ́ yìí ó wọ́ ọ̀tí pé kì í ṣàánú ẹ̀, kò sí. Béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ìdílé ẹ̀ tó bá ń la nǹkan ẹyọ kan àbí kejì kọjá, béèrè history àwọn tó ti kọjá lọ nídìílé ẹ̀. Ó ní story ìgbésí ayé mi kan tí mo sì máa sọ lórí social media yìí. Mò ń dúró kí àwọn igbarúmọlẹ̀ kó gba ìwúre tèmi náà. Táwọn igbarúmọlẹ̀ bá ti gba ìwúre tèmi náà, máa wá sọ fún yín wípé báyìí kàṣà báyìí káwòdì ló ń ṣe wọ́n nídìílé tiwa. Ṣùgbọ́n nígbà tó wá dé orí, tó bá ti dorí báyìí ó máa rí báyìí, tó bá dorí báyìí ó wá rí báyìí. Èmi náà dúró de tèmi ni. Kò sí ìdílé tí ò ní tiẹ̀. Tó bá sọ pé kò sí nǹkan kan nídìílé yín, ò parọ́ ni. Ó ń de mọ́ra àbó òtí rẹ̀ ni sọ fún ẹ pé n tó ń ṣe ẹ́ yìí ó normal nídìílé wa. Ọ̀nà àbáyọ ẹ̀dẹ̀ rèé. Kí ni mo wí? Ọ̀nà àbáyọ ẹ̀ òun rèé. Àwọn bàbá wa ti rí solution tipẹ́tipẹ́. Ìdílé mi wọn ìlàjì. Àwọn bàbá wa ti rí wípé Ọlọ́run má jẹ́ káwọn ìdílé àwọn àrọ́mọdọ́mọ ìdílé àwọn ṣàtìpókú. Wọ́n ti wá solution sí. Àwọn ọmọ kan ló wá dé tán láwọn gba Jésù. Ìgbà tán dẹ̀ ti gba Jésù yẹn, wọ́n ti gba àtìpó padà sínú ayé wọn. Wọ́n máa ṣàtìpókú ni. Àwọn ìdílé míì wọn ègún lẹ́mìí. Àwọn baba ńlá wọn ti rí, wọ́n ti wá, wọ́n ti rí solution. Jésù dé, ó já wọn kúrò níbẹ̀. Wọ́n tẹ̀ máa kúkú àìtọ́jọ́ ni. Kò sí ohun tí Jésù lè ṣe sí. Bàbá mi Fálérè, gbọ́ àtọ́ àsọ̀rọ̀ ìwòlò fún mo forí balẹ̀ fún Fá. Àwọn ẹlòmíì wà tó jẹ́ wípé wọn ì bímọ kọ́mọ yè lọ́wọ́ wọn nídìílé wọn. Àwọn bàbá lákùpọ̀ nípa gbá wọn ti rí wípé nǹkan burúkú ló ń ṣàwọn nídìílé yìí o. Báwọn bá bímọ láàárọ̀ yóò sì kú lálẹ́. Kí lọ̀nà àbáyọ? Wọ́n ti fún wọn. Ìwọ́dé oní Jésù ni. Bó sì máa bí, bó sì máa lọ́nu. Kò ṣépè ń bẹ̀, kò sádùúrà ń bẹ̀. Bó ṣe ń bí báyìí yóò mọ̀ lọ ni. Àbíkú àgbà ó ń da àwọn ìdílé míì láàmú. O ti ń wòye wípé o ti ń rí ọmọ bọ̀ láti kékeré, àkàndé stage kan pin. Wọ́n ti bá ẹ wá solution sí. Tọ́wọ́n bá tí wá solution sí, irú ìwọ yìí ò ní dàgbà. Wọ́n ti ṣe. Ìgbà tó wá dorí ìtì orí ìtì ẹ fẹ́ burú ló bá Jésù lọ. Guess what? Nǹkan tó wá ṣe yẹn táwọn ti ṣe dorí ìtì ẹ tó wá ní pẹ́lú wọ́n rùn yẹn, á wá bẹ̀rẹ̀ sí ní ṣèwọ. Ṣorí pé ìwọ fúnra ẹ̀ ló fi orí ara ẹ rò ó. Àwọn ìdílé míì wà tó jẹ́ wípé wọn ò ní ìṣòro ọmọ bíbí, wọn ò ní ìṣòro ọkọ fífẹ́, wọn ò ní ìṣòro wípé kí àwọn má ní ìlọsíwájú. Ìṣòro ẹyàn kan ni ìfẹ́ àti ìrẹ́pọ̀. Kọjọ ní àjọṣepọ̀ kí ìfẹ́ yẹn kó jọba láàrin àwọn ọmọ ìyá, kó má jọ ọmọ ìyá Awùsá. Guess what? Àwọn bàbá wa náà, àwọn bàbá ńlá púpọ̀ ní gbogbo àwọn wọn ti rí solution sí. Ìgbà tó dorí ẹ̀yin generation yìí lẹ wá sọ wípé kò rí bẹ́ẹ̀ mọ́. Jésù ti get yín. Guess what? Ní mọ nǹkan tó máa ya gbogbo yín máa padà kọ̀yìn síra yín ni. Ẹ máa gbéra yín ṣépè ni. Ibikíbi tẹ bá léra yín báyìí ẹ lè para yín di. Nítorí wípé ẹ ti sọ pé ẹnu àwọn bàbá ńlá kò pọ̀ nípa ọba yín rùn. Jésù ò lè ṣe nǹkan kan sí o. Ẹ máa jàjàkú akátá ni. Ìdílé yín ò lè tò mọ́.
tí wọn náà bá sọ pé kò sí nǹkan tó pẹ̀lú àwọn ọmọ ìyá ẹ, kò sí nǹkan àwọn wọn fẹ́ fún rere, olórí burúkú ni gbogbo wọn, kọ́ má súnmọ́ ẹ, wọn ṣe èèyàn gidi, gbogbo wọn èèyàn burúkú ni wọ́n, gbogbo wọn èèyàn burúkú ni wọ́n. My sister, I will call you back. I will call you back now, ma. Okay, mama. I will send the number now, ma. Yes, ma. Okay, mama. Thank you, ma. Yes, ma. Yes, ma. So, kò ní lọ òfò tó máa lọ ṣe ìdílé èèyàn kan báyìí, kò ní lọ ṣe ìdílé ibòmíì. K'Olódùmarè má jẹ́ kí òfò kó ṣe ìdílé wa, kò ń ṣẹnu lásán ni wọ́n fi ń sọ ọ́. Èèyàn máa wá history ìdílé ẹ̀. Tó bá ti ń rí wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ ó strange, kò yé ẹ, ó yẹ kó o béèrè lọ́wọ́ àwọn tó tún jì ẹ́ lọ nínú family yẹn pé ẹ jọ̀ọ́, àwọn bá dádì wa, àwọn mọ́mì wa, kí ló ṣẹlẹ̀ nígbà tiwọn. Wàá wá píìkì ẹ̀ pé ẹ jọ̀ọ́ nǹkan báyìí ń ṣẹlẹ̀, ṣé ó nínú family wa ṣé rẹ́kọ̀dì pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ wà, wọ́n wá sọ gbogbo rẹ́kọ̀dì yẹn fún ẹ lọ. Fáwọn tó bá mọ ìtàn torí wọ́n sì pè nínú àwọn àgbààgbà agboolé yìí. Ìwọ náà wá mọ̀ wípé nǹkan tó ń ṣe ẹ́ o, kò ń ṣorí ẹ ló ti bẹ̀rẹ̀ o. Ó ti jẹ́ nǹkan tó dàbí trademark ìdílé yín. Solution táwọn bàbá yẹn wá rí sí. Solution táwọn bàbá yẹn wá rí sí kò wá jẹ́ solution mọ́ lọ́dọ̀ tiẹ̀. Òun ni issue tí gbogbo wa nílé mi. Èmi ò ní rí sọ jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá ti sọ pé ẹ gba Jésù, ẹ gbà ti kú tìyè. Sórí ìṣòro tó ń ṣe ẹ́ yẹn, Jésù òun ló wà very much responsible for it. Because ibi tó yẹ kó o ti ronú, ibi tí solution wà, Jésù òun ló ń gbé kiri. Jésù ò ní jẹ́, Jésù ò ní gbà, Jésù ò láìkí ẹ̀, Jésù ò ṣe gbá, Jésù ò ṣàwo, ìkòkò bàbá àjàsùn. Nǹkan tó ń gbé kiri nìyẹn. Nǹkan tó ń gbé kiri nìyẹn tí ìgbésí ayé ẹ̀ tó fi nítumọ̀. Tó bá rẹ́rìn láàárọ̀, tó bá di lọ́sàn-án, ojú ẹ̀ á ti bàjẹ́ bẹ́ẹ̀ ni tó ba kẹ̀kẹ́ jẹ́. Tó bá di lálẹ́, bó ṣe máa rí gan, máa rí jálajàla ni, kì í ṣèpè. Jésù ni ò jẹ́ ló disconnect ẹ kúrò níbi tó yẹ kó o ti máa rí solution kí ìwọ náà lè bẹ́gbẹ́ pé kó lè rí imú mí ní ìgbésí ayé ẹ̀. Kí lọ síwájú kí ìdààmú má dé bá ẹ mọ́. Jésù àti ànábì, àwọn ni wọ́n ní fault yẹn. Ìwọ náà tó ṣe pín fault yẹn ni wípé ọpọlọ tìwọ náà wá kú, o ò lè ronú. Báwọn ṣe ní fault pé àwọn ló dí ẹ mọ́lẹ̀, ọpọlọ tìwọ náà, ìwọ náà wá ó fa kúrò ńbẹ̀ wí kó wà dormant. Ìṣòro ẹ ni mo sọ fún ẹ yẹn. Tó o bá ti lè mú Jésù kúrò nínú ìgbésí ayé àti ànábì, wàá gbádùn ìṣẹ̀mí ayé ẹ gẹ́gẹ́ bó o ṣe wá, ọmọ ìdílé yẹn tó o jẹ́. Solution táwọn bàbá yẹn wá nígbà ayé tiwọn á ṣiṣẹ́ fún ẹ, á jẹ́ fún ìwọ náà. Ìwọ náà aráyé ṣe. Wàá tiẹ̀ lè bá wọn rẹ́rìn ayọ̀ kó tó kú nílé ayé ẹ. Wàá rí múmi díẹ̀. Ìyẹn tó bá ti dàgbà ni o. Ṣùgbọ́n tó bá ti ṣì kéré, ó tún ṣì ní much more àtúnṣe tó dẹ̀ máa jẹ́ káyé ẹ balance. Ó máa jẹ́ káyé ẹ balance bí ọ̀rọ̀ ìyá àgbà mi. Ìyá àgbà mi á ní kò bá láìsí gan òdúró dè. Òun làwọn tí ó ní tó jẹ́ wípé issue ìgbésí ayé wọn ò mọ̀ ju ẹ̀sìn ló bá kú láyé wọn. Ẹ̀sìn ni. Wọ́n dẹ̀ ń ṣẹ̀sín pẹ̀lú ẹ̀sìn tí wọ́n gbà. Iṣẹ́ ṣe làgbà o. Tó bá wùn ẹ́ kó gbọ́, tó bá wùn ẹ́ kó má gbà, the fact remain the fact.
òdodo kò ní orúkọ méjì, òdodo náà ni. Irọ́ náà ò lórúkọ méjì, irọ́ náà ni. Kò sí bó ṣe lè pa láró tó, irọ́ ni irọ́ máa jẹ́. Kò sí bó ṣe lè fẹ́ máa believe nǹkan tí ò ṣe tó, irọ́ ni irọ́ máa jẹ́. Kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ tèmi ò yí padà, orúkọ mi ni Òrìṣàtọ́lá Abímbọ́lá, ọmọ wọn nílùú Ìpẹ́rù. Ó dìgbà.